tàṣẹ ní gbòǹgbò rẹ fi sọlẹ̀ wù ìwọ pèrègùn. tóbi lórí yẹn tóbi tí gbogbo ìlú tá a dúró lé lórí pé ọlọ́run jàjà bá wa ràn lọ́wọ́ pé mo fẹ́ lọ kóre dé mo fẹ́ lọ kó ayọ̀ dé orí burúkú tó ń dé ní. tí o sì bẹ̀rù ọlọ́run ọmọ tọrọ dàǹgà. dàǹgà. mo fún yín lówó ẹgbàá pẹ̀lú ìdùnnú ẹ wá padà ń sìn ta ló ràn yín. ṣé wọ́n ti dédé rí báyìí orí tóbi báyìí kò rí pé ó kárí jọ àbínú ẹ̀ ò dùn ẹ̀ ń fẹ́ pé ó ń ṣe wèrè inú ẹ̀ ń dùn. tọ́pọ̀ tètè gbé lọ sí psychiatric hospital bóyá maximum of 2 months tàrí fi máa yá. UK. You are Tobi. Yeah, this is Tobi lover. Ìmèrè ìsìnmáwádà. Wọ́n bá ń ṣeré o. Ìkànnì Tóbi. Ọ̀dájú ọmọ ni. Èmi ọmọ tí ṣe ń ṣe fíìmù fún mi ni. Nǹkan tó jẹ́ nǹkan tó yẹ kí ìjọba ṣe ni. Wọ́n ọ̀dẹ̀ ṣe nìyẹn. A gbọ́dọ̀ ṣe ni. Tó o bá ra àwọn ọmọ aláàjì, gbogbo wọn ni ẹ di. Ọmọ tiẹ̀ dà. Àwọn tó sọ pé mi bí citizen, mo fi ń ṣe káàkiri. Àtijọ́ àti mo lè mi wá fún citizen o. Bí ẹ bá ń tí ọgbọ́n máa ń tira rẹ̀ sójú ọ̀nà. Ṣé n tó ti mi gbọ́, I know what I'm doing. Títí tí ìjọba gbowó lọ́wọ́ yìí kí n kú. Àbágàrà wò lẹ fẹ́ rí. Ṣé ẹ mọ̀ tẹ́ ń sọ? Àlọ́ ọmọ ìyàwó rẹ̀ ọmọ ọ̀gbádùn. Ẹ bá wa tún padà ẹ dá padà sí bó ti wà. Ẹni kò lè ṣeé ṣe mọ́ bẹ lójú mi. Yàrá mi. I'm around. Let's go. Go go. I'm going. Padà. Go, padà. You no go no. Iṣẹ́ ìjọba. Sẹ́mi àti ẹni jà tẹ́lẹ̀ ni. tí n bá kódà fún ọ báwọn bó ti wọlé nu lọ léèrè. Kó lójú fọ́. Ọbẹ̀ fi fọ́ ọ̀fọ́ mi lẹ́nu. nígbà tí wọn náà gbé tí ìwà pàdé fọ. ta ló ti mọ̀ lẹ́yìn mọ́ mi kẹ́mi. Kamu gani ya fayin gani kawo mu buga mutu. Kawo mu gani ya ke mutu ya gari. Ẹlura ń pa ní jẹ́bẹ̀. Tó o bá padà wọ second round, màá bọ́ glove dànù. kò sígbà tó ní bọ torí tí n bá fún ọ ní upper court Ìwọ wèrè. wọn kàn ní bá ọ bọ ni. Ṣé kí n wá risk life mi ni? No, I can't do that. Ìjà tẹjà títí Ghana fún 30 years. Àjà òun lè tún ráwọn lé lálẹ́. Ṣé bí kọ́ láti yà nǹkan ẹ̀ fẹ́ jà? Bíbá ẹ̀kọ́. Ẹ jẹ́ ń fa ọkùnrin sí mi kíákíá. máa ń ná pàrọ̀ oúnkẹ. Ibi tí ẹ̀ṣẹ̀ wọn lè dé, àwọn náà fi left fún mi ní bíbá. Ẹ̀kẹ́jì, you are getting there. Mi get there kankan rárá. Sẹ́ni bọ̀bọ̀ ikọ̀ mọ́ já. Ojú kan ní gbá. Nǹkan gbá mi níbi nìkan. Kí ló dé tó jẹ́ bí mi nìkan ní gbá? Professional boxer ibì kan náà máa ń gbá, náà máa target tó máa fi weak. tó bá rí ẹ báyìí ó máa béèrè pé kí ló ṣe ìwọ́de yìí ó máa fẹ́ fi ṣàlàyé fún nǹkan tó ṣẹlẹ̀. èmi fẹ́ lọ wu ẹni tó fẹ́ nà nígbà tó bá náyàn lóde tí ọ̀pọ̀ tó bá gbàyàn lóde ó máa tọ́gù. Ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ wa kọ́lé àrùn ralẹ̀. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Gbogbo ẹni tó bá lẹ́nu tó sì mọ̀ bá a ṣe yin Ọlọ́run lógo ẹ bá mi pariwo pé Allahu Akbar. Allahu Akbar. Ṣẹlẹ̀ pé Allahu Akbar. Kò sí kíní kan tó tó bẹ́ẹ̀ òun ni
níwájú òun ni lẹ́yìn òun ni lọ́tún òun ni lósì òun ni lókè òun ni nílẹ̀ òun ni nínú àìrí òun ni nínú rírí ẹ bá mi pariwo pé Allahu Akbar. ìwọ títí alákọ̀ọ́kọ́ bọ́ fún torí wí tàbó pé ní awẹ́wà títẹ̀lẹ́ kejì bọ́ fún torí wí bóyá òun fi ọkàn rorò yíròyìn nǹkan kan má jẹ́ kí tẹ́lẹ̀ kẹta ọ bọ̀ fún ẹ láti pariwo pé Allahu Akbar. a sọ nípa ohun tí ń jẹ́ àdúrà kí ló ń jẹ́ àdúrà ta là ń pè nínú àdúrà tá a bá ń gbàdúrà kíkankíkan ta là ń fọkàn wá rí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn bàbá wa tá a bá ń gbàdúrà ta la ro kan wá sí ta la lérò pa ń bá sọ̀rọ̀ ọlọ́run kan náà ni ọlọ́run yìí làwọn mùsùlùmí ń pè Allah ọlọ́run yìí làwọn kìrìsìtẹ́nì ń pè tí wọ́n ń sọ wípé alpha and omega ọlọ́run ọba yìí làwọn mùsùlùmí sọ wípé àlè awálú àlè àìrú àsọ́hírú àlè bátìní ọlọ́run yìí ni àwọn bàbá wa sọ wípé akọ́dá àṣẹ̀dá elédùmarè ọlọ́run ọba nínú ìpínlẹ̀ ọlọ́run á dẹ̀ fún wa ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run á fún wa ọlá àwọn àpá àti ṣàdúrà àti iṣẹ́ lóòjọ́ ọlọ́run á fún wa ọlá àwọn àpá tó níye ọjọ́ tí wọ́n fi jẹun nínú ọdún ọlọ́run á fún wa iṣẹ́ tí a ṣe àwọn àpá mi á ṣàlàyé fún wa bá a ṣe ṣe wọn á ṣàlàyé fún wa bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. A kí àwọn ṣèyíkì wa mi kàyé kéwúlérè ọlọ́run bá mi lọ́rẹ̀ mi. Allahumma àmín. Ẹ ti ń sọ lánàá ń dùn ẹ ń sọ lè ní ó ń da àìní rí sọmọ lọ́la ọlọ́run ní fi ṣàdánwò. Allahumma àmín. wọ́n láwọn àfáàfáà tí wọ́n ti ṣe tí wọ́n ti rọ́nà lọ ọlọ́run àjẹkẹ́ iná ọ̀rọ̀ lọ. bí gbàdúrà ọlọ́run bá fi ṣe ilé ṣùgbọ́n èyí tó ti mínú kan ní ọlọ́run ní bàjẹ́ èyí tí kò mínú kan mi ọlọ́run ní fọwọ́ bàjẹ́. káwá bọ́ sí agbami ọ̀rọ̀ níbi tá à ń lọ lórí ẹ̀yìn ẹgbẹ́ yín ò ní dàrú ẹgbẹ́ yín ò ní túká àwọn èèyàn búburú tí ń dà nǹkan rú wọn ní wàá rí yín nítorí àwọn ẹlòmíín wà fọ́gùdù mọ́ṣẹ́ ni wọ́n ní sí láàrin kò sí láàrin kò dẹ̀ ní síbẹ̀. àwọn nǹkan tá a máa ṣe lénìí mẹ́ta ni àákéyàsí eléyìí ni yóò dúró fún ìṣọ́ fún yín àti ààbò ẹlẹ́ẹ̀kejì àákésúrátù múlíkù fún yín èyí náà yóò dúró fún pẹpẹ ọ̀rọ̀ fún yín àwa ké ìsáwákà ètí a máa ń pè ní ìsánwádọ́là. ṣe rí ní yàtọ̀ moment iromi na mọ̀ọ́lìhì àníyàn mùmí ní òdodo ó ti lóore nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ àníyàn tí nǹkan téèyàn ń fẹ́ yẹn èèyàn àkọ́kọ́ sọ ọlọ́kàn rẹ̀ wúyẹ́wúyẹ́ nítorí pé nǹkan tó ní kálukú yìí fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlòmíín fẹ́ yàwó ẹlòmíín wọ́kọ ẹlòmíín wá mọ́tò ilé lẹlòmíín wá nú yín gbogbo nǹkan tẹ̀sí fẹ́ ọlọ́run á ṣe fún yín ẹ wá o ẹ máa tọwọ́ bàpò yín ẹ máa mú owó ẹ wá torí pé àwọn èèyàn tí wọ́n bá débi pati ń bi eléré wọn á máa wá ṣẹ́ owó tuntun wọn á fowó ra owó wọn á máa wá ná wọn á fowó lọ ra owó wọn á máa wá ná féléré lẹ́yìn tó kò ní ẹ̀ṣẹ́ àná tí wọ́n bá wá dé iwájú ọlọ́run wọ́n wá lọ mú owó tó yóò ti fún pọ̀ èyí tájá ti gbé èyí tí wọ́n gbà lẹ́nu ajá èyí tó ń dẹ́ gbà lẹ́nu ajá lẹ́wàá máa wá ná fàáfàá inú ọlọ́run kì í dùn sí ẹ tọwọ́ bàpọ̀ ẹ mú owó ń bè tó dáa lówó gidi ṣe é ti gbọ́ gbogbo ohun tí mo fẹ́ ó bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ owó ni ó fẹ́ ó bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ ilé ni mo fẹ́ ó bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ mọ́tò yìí mo
lọ̀gá nínú àmọ̀dé dá. ẹgbẹ́ àjíkàwó àjíkàwó ẹgbẹ́ àjíkàwó àwa lọ̀gá nínú àmọ̀dé dá. ẹgbẹ́ àjíkàwó àwa lọ̀gá nínú àmọ̀dé dá. ẹgbẹ́ àjíkàwó ẹgbẹ́ àjíkàwó àwa lọ̀gá nínú àmọ̀dé dá. ẹgbẹ́ wa kọ́lé àrùn ralẹ̀. kárùn ra wa lọ́wọ́ là wá wà fún. àǹfààní ẹgbẹ́ pọ̀ lápọ̀jù. ọmọ ẹgbẹ́ ń jẹ gbádùn gan. ẹgbẹ́ àjíkàwó àjíkàwó ẹgbẹ́ àjíkàwó àwa lọ̀gá nínú àmọ̀dé dá. àwa yé wá ṣẹgbẹ́ o ẹ̀wà wàrà tẹ́gbẹ́ wa ń ṣe o. àwa yé má ṣẹgbẹ́ àwa yé má ṣẹgbẹ́ ẹ̀wà wàrà tẹ́gbẹ́ wa ń ṣe o. èní làjọ̀dún àjọ̀dún ẹgbẹ́ yàtọ̀ o. èní làjọ̀dún àjọ̀dún ẹgbẹ́ yàtọ̀ o. àjọ̀dún èní máa dùn. ìdùnnú èní máa ga. àwáyé má ṣẹgbẹ́ àwáyé má ṣẹgbẹ́ ẹ̀wà wàrà tẹ́gbẹ́ wá ń ṣe o. Níbo? èmi náà fẹ́ bọ̀ fà. Níbo? àwọn ti bàjẹ́. Níbo? 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 ẹjọ́ bọ̀ yìí. Níbo? 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 ọ̀daràn àdáde yìí lọ àdá alámù. ọlọ́mọ ajá ìṣòde wa. alájà wa kálọ. mọ́kànlá wúráìsì wọ́n kàdá yìí. agbada àbẹ̀lógún yóò. ṣíàmà ó kù díẹ̀ káàtó wáyé kí ni ká ti gbọ́ pé odidi olórí ẹgbẹ́ ìwọ tó hẹ́ẹ̀dì ẹgbẹ́ ó wá mú àdá ó fi ń lé ọmọ ẹgbẹ́ kiri kí ló dé. dúró dé káàtì ẹ̀pẹ́ dáná aláwo ṣe wèrè tiẹ̀ kí ló dé tí wọ́n aláwo káláwo ṣe wèrè délẹ̀ náà tó fi ajẹ́ pé àdá ló kù tó fi ń lé kí láàrin ẹgbẹ́ kí ló ṣe gan kí làláwo ṣe gan. kí ló ṣẹlẹ̀. tí a mọ̀ ẹni ìyá wa tẹ́lẹ̀ gan ló. ó yẹ wa. ṣé àyọ̀ pé nǹkan tá a ṣe yẹn wà pa ó yẹ ká máa ṣe lọ́dọọdún o ọlọ́ọ̀ yẹ wa wọ́n jà parọ́. kí ló ṣẹlẹ̀. ẹ kí a mọ̀ bẹ́ẹ̀ tá a sọ yẹn tá a fún àwọn aláàfáà yẹn àwọn aláàfáà yẹn ti pa owó ìbá tí ká má fún wọn mọ́ ẹ jẹ́ ká sá. ìyẹn náà wà. yà sá ó pẹ́ ó dọ́sẹ̀. jáṣekíá. 7,500 lélẹ̀ ṣé bí 20 ni àdè máa ta sí méjì 10,000. wà ṣáàmà ni mí àwa ń ṣàwáwò ni ṣáàmà máa pín owó dọ́gbadọ́gba ni. ó dẹ̀ kó rí yín ti gbálẹ̀ ṣé mi pẹ̀lú ẹ̀ wà nù ẹ̀ pé tó ní bó ti jẹ́ chairman tó dẹ̀ lè jẹ́ kó mọ́wọ́ jù mí là bí ó fẹ́ máa claim chairman ó dẹ̀ kó ṣe o. káwọn ọkọ̀ wá gbọ́ lọ́wọ́ mi báwọ̀ wá gbọ́ lọ́wọ́ mi. ìdí nìyẹn tí mo sọ pé kí n wá bẹ̀yìn pé kí n má bínú ẹ ṣàforíjì mi ẹjọ ẹ wò bàbá. dákúnjẹ gbádùn jáde ọ̀rọ̀ dáadáa wò ní lọ́sọ̀ lónìí náà chairman ìwọ àti àlàó nítorí 2,500 lówó tó jẹ́ pé kì í sowó yín gangan ibówó ẹgbẹ̀nẹ̀ pàápàá jùlọ gan àwọn àfáàtẹ̀ pé wọ́n ti ṣàdúrà ṣé wọ́n mọ̀ gbowó ṣẹ́ wọn ni àbínú dáadáa wò lélẹ̀ gan-an ṣé pè ní ẹsẹ̀ fún yín ni 2,500 ẹ wà ń jà láàrin ara yín ebi àwọn àfáàtọ̀ wá ebi ẹ kí yà sí wọ́n kí sàwákà sẹ́dọ̀kù tí ẹ bá fún yín tàbádé àdá sórí yín gbé ni tàbádé àdá látàwọn odò tí ẹ bá ṣe fún yín sórí yín gbé ni ẹ wá sí dáadáa èmi ò rí sọ́sì o ọ̀rọ̀ tó sọ lẹ́nu ní ti ẹ̀ rùn ó rùn kò ṣe é mọ́ gbọ́. bàbá ẹ jọ̀ọ́ tọrọ lọ́hùn ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ wò. èmi kọ́ lọ́ọ́ bẹ́ o èmi kọ́ lọ́ọ́ bẹ́ mọ́ gbé oṣù bà fún mi o àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀rí kọ́ lọ́ọ́ gbé oṣù bà fún mi bẹ́ẹ̀ bá ti gbà lọ́ọ̀ rẹ ni tó bá ti bẹ àwọn ẹgbẹ́ tẹ́gbẹ́ bá ti forí jọ wọ́n forí jọ ọ̀run ọ̀rọ̀ rọ̀ sọ lẹ́nu yìí ọmọ àwọn ẹgbẹ́ máa gbé sùn ní èso ètò ṣé tuntun lélẹ̀ yìí dúró ṣé òṣìṣẹ́ alápàdà rẹ àtẹ́tẹ́ àlọ́ àtẹ́tẹ́ tẹ́lẹ̀ kí ló wá fẹ́ kun àlàó fún torí 2,500 èmi má bẹ̀ mí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ bébí kan sì wà inú bí mi sí ọ olórí ẹgbẹ́ ni ọ̀nà tẹ́bí bá bẹ́ẹ̀ ọ lè bẹ́ẹ̀ mi ládàá ọ̀rọ̀ yẹn rùn létí mi ó rùn àwọn oníṣẹ́ rùn. fúnra wọn ni yóò
mo fi gbogbo nǹkan tó ń mí àtẹ́lẹ̀ tí èmi lákàtà wọn mo fi wọ́n bẹ̀yìn mo fi orúkọ Ọlọ́run bẹ̀yìn ẹ jọ̀ọ́ mà torí Ọlọ́run kì í ṣèmi nìkan ni mo dá wa gbogbo ẹgbẹ́ pátápátá àti chairman náà rán mi wá pé kẹ́ jọ̀ọ́ nítorí Ọlọ́run kẹ́ má bínú mà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn kò ń ṣe pé ó ṣe ìtàwá náà kò dùn nù wá àbí báwo la ṣe máa pè é sí pátí ká wá rò pé kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ gan-an ọ̀rọ̀ olórí burúkú wo lẹ́ ń sọ ẹ̀yin bá ìtẹ̀yàn kó wá sí mítìn yín ẹ wá ṣá báyìí ẹ ṣàmọ́ sí mi báyìí ẹ wá sí bíbá yìí kẹsẹ̀ yín bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ ẹ wá ń bẹ̀bẹ̀ kí ni kọ́ wá ṣe kọ́ lanu kọ́ máa wò yín ọlọ́pàá ló máa wá kó yín. ó bu ajẹ́gọ́ṣá orí mi àtìyẹ́ lórí ìdúró ó wá bọ́ta ó bẹ̀rẹ̀ sí ní yẹnu owó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òṣì ṣé ni tóun bá sọ̀rọ̀ ìyá ọmọdé ló pè ní. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ìyá adájọ́ Aké wọn ò ṣe ṣáyín tó fi já mọ́mì mi lọ́ṣà. ṣé mi mo ní kọ́ ṣáyẹ. ẹ̀yin kọ́ lẹ ní kọ́ ṣá mọ́mì mi ẹnu yín tẹ fi sọ yẹn ẹ máa lọ fi sọ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. gbẹnu sàn mọ́mì ẹ̀ fi mí sílẹ̀ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ó lọ sí gbogbo àwọn pípò yìí ọlọ́pàá ló máa. ẹ ṣe má bínú àǹtí ẹ má bínú. ẹ wò ó má dúpẹ́ mà ní o èmi ti dúpẹ́ fọlọ́run mo ti ẹ̀ dúpẹ́ tí ò ju báyìí lọ I thank God for that kò ju báyìí lọ Ọlọ́run ṣeun ṣé àmọ́ nǹkan ti wá bẹ̀ mí lé mi ìbínú ṣe rí tí bùkún mi ń ṣe yẹn ọmọdé ló fi sí mi ìbínú ó ti tán. a ní wọn ò bínú mọ́ tó bá bínú wọn ní máa dúró báyìí sọ̀rọ̀ báyìí wọn ò bínú mọ́. ìròyìn ẹwà èmi ọlá ìwájú agbábí àkà mo dábàá ká bẹ̀rẹ̀ pàdé yìí. akọ̀wé ká ìròyìn ìpàdé tó kọjá. ìròyìn ẹ jẹ́ kó jáde. ẹ fẹ́ káròyìn kí àbá ó dúró síta kí àbá ó má wọlé ẹ wo ṣáma tójú bá ń ṣe pin báyìí ó yẹ ká yọ ká fi wọn ojú ni pé ohun tó ń ṣe ò dáa ṣáma ẹ wo gbogbo ẹgbẹ́ èmi dá alábàá pé kí ṣáma kó excuse wa kó wọ́ọ̀tì ṣáma because ó ti bàá lójú jẹ́. irú ọ̀rọ̀ òṣùwọ̀n nìyẹn kémi excuse. ṣé àmọ̀ bóyá kẹ́ excuse ni. you can excuse. ọ̀rọ̀ òṣùwọ̀n lẹ́ ń sọ tánù ń dùn. I organize party, party, see, Mr. Chairman, you have to go and face disciplinary committee. Yes, you have to go and face them. Ẹni sùúrù pé wọ́n dẹ̀ ń gbàgbígbà sí kò lè tó báyìí náà ṣé chairman nìkan ló jà ní. Ṣé bá méjì lọ́jà tó bá débẹ̀ kó lọ sí disciplinary committee náà kò lè tó mú kó dẹ̀ ń fà yín náà. Ẹ bá ní sùúrù o, ẹ bá ní sùúrù o. Ẹ kò kí já wà jẹ ṣé báwọn méjì náà jọ jà káwọn méjì jọ lọ rí committee náà. Ẹ wo níwọ̀n ìgbà tí mo ṣì remain as alága ibà kò síbi tí mò ń lọ. irọ́ ni chairman irọ́ ni chairman Oh, Mr. Chairman, with due respect, sir, a disappoint wa. And sincerely, not just the disciplinary sitting here, the whole house at large. I just wonder, on a day like that, can't celebrate Tinuwandu. I don't know. I can't imagine. Where did you see that cutlass? What would have prompted such actions? And you just scatter and oh, in fact, you disappoint me, I must say it. You need to tell us the reason, sir. Ìkọ̀ tí mo máa sọ náà ni wípé kẹ́ má bínú sí mi. Inú kọ̀ ṣì mí bí lọ́jọ́ yẹn náà ni nìkan bẹ́ẹ̀ yẹn fi ṣẹlẹ̀. Inú ṣì yín bí. Ẹni ẹlẹ́ni ta pè sí pátí ẹ sọ di màálù lábàtí ẹ dàdàbò ẹ wá nínú ṣì yín bí. Condition wo lẹ mọ̀ tí woman yẹn wà ń sìn? Ní ti woman tí mo ṣẹ̀ṣẹ̀ ṣáládà mo ti lọ yọjú sí wọn mo dẹ̀ ti bẹ̀ wọ́n pé kán má bínú. Ẹ má yẹ bá sọ pé ṣèṣì ṣáládà ẹ ń tẹ ṣáládà ẹ má fi ṣèṣì sí kò kí ń ṣe mistake. mo ti lọ yọjú sí wọn mo ti bẹ̀ wọ́n. àní kò kí ń ṣe mistake sẹ tẹ ẹ mọ̀ mọ̀ ṣáládà. ẹ dẹ̀ ti lọ bẹ̀ wọ́n ṣé ìgbà ta ní kẹ́ step aside ká máa ṣe meeting lọ kí lẹ sọ fún wa àfìgbà tẹ́ tún dàrú náà ni ẹ dá gbogbo ìpàdé rú. lórí yẹn náà ẹ má bínú. Chairman, ẹ sọ ẹ má bínú ẹ sọ di ringing tone ẹni tí ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má pé n tẹ́ ẹ ṣe yẹn ó lè dẹ ẹgbẹ́ rú ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ò expect pé irú yín ló yẹ kẹ́ máa ṣe irú nǹkan báyìí àwọn ẹmọ ẹgbẹ́ mo expect tá a bá ṣe ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ fún wa pé àti tá a ṣe yóò dáa kò kí ń jẹ́ látọwọ́ yín ló yẹ kó ti máa ṣẹlẹ̀. ẹ wo àṣìṣe ò kọ́gbọ́n ẹ má bínú náà mo tún máa sọ ẹ ṣàdáríjì mi. Àjíkàwó àṣejèrè àjíkàwó àṣejèrè.
a ní kó lè sá ó sá a ní kó sọ tọwọ́ ẹ̀ lẹ̀ ó sọ ọ́ lẹ̀ èmi ò bá rọ disciplinary committee pé ká fún chairman láǹfààní láti kọ bó jẹ́ apology letter fún gbogbo ilé àbí kí lẹ́nu mo sọ. I think I will go by that. tó bá jẹ́ ti apology letter ni kò sí wàhálà mo máa kọ ẹ ṣáà má bínú ó kàn jẹ́ pé èmi náà gan pàápàá ó ń sún mi bọ̀ àbí torí gbogbo wàhálà yìí náà ni èmi àti patron ta ló fi wá àwọn èèyàn aláfàá kán wá gbàdúrà kí gbogbo nǹkan tó ń rùn láàrin wa kó lè kúrò ó tún yà mí lẹ́nu jẹ́ pé èmi gan fúnra mi ní ọwọ́ mo tún fọwọ́ ara mi dá kíní irú ẹ ṣáà má bínú ìkan tí mo máa sọ náà nìyẹn kò ní ṣẹlẹ̀ mọ́. Please let that not repeat itself again. Kò ní ṣẹlẹ̀ mọ́ mo promise kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ má bínú is not enough. Reason nǹkan tó ń fà á ń ní kẹjẹ ká wá. I'm sick and tired of all this all the time ìjà ni. Ìwé ọ̀yin ṣọmọ lọ́rùn mọ́. A máa lẹ sọ bẹ́ẹ̀. Àjíkàwó. Àṣejèrè. Àjíkàwó. Àṣejèrè. Àjíkàwó. Àṣejèrè. Àjíkàwó. Àṣejèrè. Àjíkàwó. Àṣejèrè. Gbogbo wa la máa ṣàṣejèrè lágbára Ọlọ́run. Ṣùgbọ́n ìkọ̀kan rú mi lójú nínú ẹgbẹ́ yìí o. Ségesège tí àwọn ọmọ ẹgbẹ́ wa ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta inú mi ò dùn. Ok, ẹ wo financial secretary wa wọn wá sípàdé. So kí ni ká ṣe sí yẹn? Àjíkàwó. Àṣejèrè. Àjíkàwó. Àṣejèrè. Chairman, tí financial secretary ò bá wá sínú ẹgbẹ́, òfin wà nínú ẹgbẹ́ yìí náà. Gbogbo alámọ̀ nǹkan tó yẹ kó ṣe. Tó bá ti padà dé, kó lọ rí àwọn disciplinary committee. Kò sí wàhálà. Àbí kí lẹ́ni mo sọ? Bẹ́ẹ̀ ni mo sọ dáadáa. Kò sí wàhálà. Kó tó di pé a ṣe yẹn, ẹ jọ̀ọ́ Mr. Agbabiaka, ẹ bá wa bójútó àyẹ̀yẹ́ lẹ́ni náà. No, mo nígbà yẹn everybody ló ní post ó ní association yìí mẹ́rin ẹ lè wá kí wá ṣiṣẹ́ oníṣẹ́ ìgbà tó mọ̀ ṣe ń jẹ́ kí ló tó ṣe wá sí meeting. Òótọ́ ló sọ mo nígbà yẹn. Òótọ́ ló sọ ó mọ nǹkan tó ń sọ bó ṣe wà yẹn. Yes, òótọ́ ni to serve your country is not by force. Bẹ́ẹ̀ ni. Má fi yọjá èwo dẹ̀ wá ní tó fẹ́ fi yọjá wọ́n sọ fún ẹ pé kó wá ṣó nǹkan tó ń ṣe gan ṣó ń gbowó ni. Mo ṣáà lè ṣe lèmi mọ́. àbẹ̀wò dẹ̀ ni. ẹ wo orí ẹgbẹ́ tó ṣiṣẹ́ ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni ẹ ṣiṣẹ́ ẹgbẹ́ kórè ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́. Serve your country is not by force. Mo kí ẹ dákun ẹ má bínú ẹ ní dààmú nǹkan kan ò ní ṣe yín ebi ní ń pa mí ẹ ṣàánú mi mo fẹ́ jẹun ni ẹ dákun ẹ mà ṣeun ẹ ṣe owó ni mo dúpẹ́ o owó ò ní tán lọ yín o. lórúkọ mi bàbá mo fún yín ní 5,000 yìí kẹ́ mọ́nèjì ẹ̀ kò fara gbá nǹkan lápò mi ẹ̀ o ó ṣèkù síbẹ̀. ó ṣe mo dúpẹ́ o kò ní tán ìyá mi ẹ mà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náwó sí mi pátá mo kí o. Ẹ gbà ń bí náà. owó ló ti pọ̀ yánmọ̀yánmọ́ lọ́ọ̀ mi yìí owó ọ̀pọ̀ lọ́ọ̀ tí yín náà o gbégún bá lóṣù aṣọ rẹ̀ máa ń ṣẹ́kù ni owó ọ̀sẹ́kù sí yín lọ́wọ́ ọlá ọ̀sẹ́kù sí yín lọ́wọ́ orúkọ tí wọ́n ń pe ọ̀gẹ̀dẹ̀ ní ìjára ó ní ara ò ní níyìn o ìran ẹ̀rọ̀ fọ́kàn ìrógun ìgbóná ọ̀mọ̀ ní báyìí. Ṣé kò sí bàbá? ẹyẹ udúdà ní ń bá mi sọ̀rọ̀. èwo tí ló ń jẹ báyìí. wọ́n ní bẹ́ẹ̀ ti wà yí ẹgbẹ́ tẹ́ ẹ kóra yín jọ yìí ọjọ́ ọ̀la yín dáa. ẹ lọ lára rẹpẹtẹ gan tí ó pọ̀. wọ́n ní ẹgbẹ́ yín yìí ẹ kọ́lé bíi kéèyàn dáwó kọ́lé kẹwàá máa fi lé ọ̀hún rẹ́ǹtì kí ọmọ ẹgbẹ́ ọmọ gbowó lóṣù ẹgbẹ́ yín yìí ó dàgbà débẹ̀. mo rí bẹ́ẹ̀ ni ń bá mi sọ ni ó sọ fún mi ni kò sì sọ̀rọ̀ kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ rí kódà ẹgbẹ́ yín yìí tún dáwó pọ̀ ẹ̀ tún kọ́ báǹkì ẹyẹ fífi apá ọ̀tún ó gbọ́ bí fi ní jẹ ẹyẹ fífi apá mi ò sí gbọ́ bí pa ní jẹ ẹyẹ mọ̀fímọ̀fínrin gidi tó tinú ọ̀gán là wáyé igba àtàrẹ ní jẹ òun lọ sọ bẹ́ẹ̀ wúdíwúdà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ọlẹ́ ń lọ látọ́lá yín ọ̀pọ̀ àmọ́ kinní kan bá yín jà ní tí mò ń sọ fún yín yẹn lọ́rẹ̀ wá wò bẹ́ẹ̀ bá wá dégbèrè òkun tẹ́ wá adélà méjì ọ̀sà tí mo sọ ilẹ̀ bà bẹ́ẹ̀
n ti ń bá yín jà ọlẹ́ ìbẹ̀rẹ̀ ìpàdé pẹ̀lẹ́rìn kẹ́ ẹ parí ẹ̀pẹ̀ látẹ̀wọ́rí ìjà rẹ máa fi parí ìpàdé yín gbogbo ìgbà. ọmọ ti ń jíṣẹ́ ẹ má jẹ ìtàn yín o ó ní tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ lọ ńjọ́ kan eégún kù sálàgbà lọ́rùn ìyún ni pé ẹ lùra yín pàǹpàdé kọ́ wá má bàa ṣẹlẹ̀ kí gbogbo ọ̀ràn tá a rí fún yín kó lè wáyé lọ́la kí dáadáa ó lè ṣẹlẹ̀ kó lè sojú ẹ̀mí gbogbo yín nǹkan kékeré báyìí lẹ́sìn o. kí nìyẹn bàbá. ẹ wá rí mi bóyá èèyàn bíi méjì mẹ́ta torí ràǹbẹ́ létí ọpọ́n èèpò níbẹ̀ nínú àlùkámọ̀ yín o tá a bá sì ti yọ ọ́ kú o kálíkámọ̀ mọ̀ dàgbà lọ ló kù. ṣé tòsí náà ń gbé ni bàbá. tòsí mò ń gbé ilé mi ò jìnnà púpọ̀. níbo. ìgàndò ifá pẹ̀lẹ́ ọmọ àdìtànmọ́ tí pàṣọ erin ọ̀mẹ́la pẹ̀lẹ́ o ọmọ àdìtànmọ́ tí pàjánà ẹ̀fọ̀n pìkì odò sọ pìkì òjì sọ olópòròpòrò ní rí náà bá wọnú àjèrè àwọn àgbà mẹ́ta ò ní ṣe kùlùpè bí kìnní bá ti ní kúlú ìkejì á pé kùlú ìkẹta á pé kùlú jálẹ̀ kórókó adéáfúnlásọdí ètí sọmọ ìwé adó adéáfúnsìrìkùsì ètí sọmọ èṣù ọ̀dàrà adúbáfúnjẹbọ ó dà ètí sọmọ ẹlẹgbẹra ètí ń bá ṣe lónìí kó fi kọ́ dà wọ́n fẹ́ mọ lójú ó rìnà fà wọ́n fa mọ lẹ́sẹ̀ ó rìnà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí pàkìtì àgbò òróró gbẹ̀dújà sẹ́dẹ̀ bẹ̀rù sí gbé ní mi bí kàlùkàlù ọ̀sẹ̀ oníwọ̀ ọlọ́sẹ̀ pẹ̀lẹ́ ara gbogbo kìkì oògùn abòlù nígbàdí adé abọ́ akínládé ìtí sọmọ ọlọ́run ẹ̀sán ó ló ṣe mímọ ṣe é san àsọ̀rọ̀ ìgbésù bàbá àdánù. ẹ̀yin ọ̀rẹ́ mi yóò dà fún yín o ẹ ní í ṣe àṣedànù oore ṣe rí ẹgbẹ́ yín tẹ̀ ń ṣe abala méjì ń bẹ́nu yín bẹ́ẹ̀ kí ló ń jẹ́ abala méjì. èèyàn tó ti kú tí a dá padà lóyìnbodè bóyá àsìkò rẹ̀ pé láyé ikú gbóná ló kú wọ́n wá dá a padà pé tó kọ́mọ rẹ̀ rèé lu ayé o irú ẹlòmíì bí a máa lọ nú omi ẹlòmíì a máa lọ nú igi àmọ́ eléyìí ọ̀lọ́bì kankan ayé lọ padà sí ń sì ń bẹnu ẹgbẹ́ yìí. Sir, if I may get you right, you mean a ghost? ṣebí ghost náà lè máa ń pò. ó máa disappear tún reappear tún disappear. òun ní ọgá ẹtì ẹ ń bẹ láàrin yín òkú. bàbá ẹgbẹ́ ta ti dá sílẹ̀ ọdún mẹ́wàá máa rè ta ti ń ṣe ẹgbẹ́ yìí òkú máa wà láàrin wa àdẹ̀ ní dààmú bóyá kẹtùbà wa bí falẹ́rù. bẹ́ẹ̀ jọ wà 100 years dìgbì ni ẹ ní mọ̀ ṣe rí èrò tiẹ̀ tó fi á darapọ̀ mọ́ yín ó yàtọ̀ sí ti ń bẹ láàrin yín èmi mọ sọ́bẹ̀ ẹ wá lọ gbèrè òkun ẹ lọ́la méjì ọ̀sà ní tí mo wí ilẹ̀ ẹ bá o bẹ́ẹ̀ mo sọ fún yín mo wẹjú mo ríran mo gbọ́ fá dáadáa èmi adábíẹ ń wẹjú oògùn ọ̀jẹ̀ ń gbádùn ara mi mọ́ wíwá tó wà láàrin yín ọfẹ́ mọ á mú yín lọ́nkọ̀ọ̀kan ọfẹ́ kọ́kọ́ yín lẹ̀ lọ́hùn ó ti kọ́ lẹ̀ lọ́wọ́ àmọ̀ mú un lọ́nkọ̀ọ̀kan. Solution. ntọ́ wà ń bẹ̀ ni pé ẹ wà bẹ́ẹ̀ ṣe dóńtọ̀ mọ́ ẹ lọ tẹra yín nú dáadáa tẹ́ ẹ bá ti wá dá ẹni tó jẹ́ òkú ìmọ̀ láàrin yín ẹ yọ ọ̀sẹ̀ rẹ̀ kẹ́ ẹ lé tèfètèfè bí bẹ́ẹ̀ kọ́. èèyàn tá a dá mọ̀ báwo la ṣe fẹ́ yọ lẹ́gbẹ́. ẹ kóra yín ẹ bára yín sọ̀rọ̀ káńtà bá jókòó ọ jẹ́wọ́. ẹ̀yin ló lórí ẹgbẹ́ o. gbogbo ẹ̀ ṣàmà ẹ wo bàbá ẹ wo ẹ má wọrí ká lọ wá yàn tó jókòó láàrin yìí ni oníṣàmù. ẹ wo etí tó gbọ́ àlọ́ yẹ kó lè gbọ́ àbọ̀ nǹkan tí a bá lọ sọ̀rọ̀ àbá nǹkan tí bàbá sọ fún wa so bóyá kẹ́ jábọ̀ fún ilé. nígbà táwa ti déta dẹ̀ ti jábọ̀ fún yín ẹ̀tọ́ tí ní kẹ́ jábọ̀ fún lé àbí. ẹ má gbé yẹn wá ẹ lè mí ilé sọ̀nà ó ṣe jẹ́ mi. nǹkan tí bàbá sọ náà ni pé gbogbo nǹkan tó ń fa wàhálà tó ń fàjà ní gbogbo ìgbà
ni pé òkú wà láàrin wa àkúdàáyà. Àkúdàáyà. We have a ghost in our midst. Àkúdàáyà. Wọ́n náwó o. Kí ló dé tẹ́ ṣe máa jẹ́ àkúdàáyà tẹ́ ṣe máa wà ń bíbá pẹ̀lú wa? Wọ́n sọ̀rọ̀ àkúdàáyà sí ẹ náwó. Bó kí ló dé náà? Why? Irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí? Èwo ni kàkúdàáyà wà pẹ̀lú wa ń bíbá ẹ̀? Ẹ dẹ̀ dá gbogbo wa láàmú ẹ ń fàjà. Ẹ wo gbogbo ojúmọ́ yín náà wá tún bá wa jà. A mọ̀ pé ilẹ̀ ń dá wa láàmú. Kí ló dé pé tàmí ilé fẹ́ jẹ́wọ́? Ṣé mi jẹ́ àkúdàáyà ni? Ọlọ́pàá ẹ̀ tó kọ́ la rí. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Àkúdàáyà kì í kú ni. Àkúdàáyà máa kú náà. Tọ́kọ̀lá òkì kú. Tọ́kọ̀lá òkì kú. Tọ́kọ̀lá òkì kú. Tọ́kọ̀lá òkì kú. Ètò oúnjẹ Saliu 3,950. Ṣé o mọ iye owó báyìí? Ìyálájé o mọ iye owó. Gbà wọ́n ládé bí. Ẹ máa ra calculator fún àwọn ọmọdé bá ń fi síbí o. Dádì, ó mọ iye owó sáà. Ibùdó márùn-ún lọ sí báǹkì lọ sẹ́ǹdì owó. Wákàtí mélòó láti lómi àti ó ń kọ bíìlì eléyìí fún wa. Iye owó yín nìyẹn 33 mẹ́ta ibùdó kò tí pé gan ó sì kù 250 33 mẹ́ta ẹ̀sìmẹ́nẹ̀fù méjì mọ́ọ̀tì kan pẹpẹ súpù mẹ́ta ó sì kù 250. Ẹ má wọrí, à ń yanjú gbogbo ẹ̀ papọ̀. Àárín nǹkan tó lẹ ṣáà excuse wa náà. Ẹ̀yin yòó. Ó dà pé ọ̀rọ̀ yìí bó ṣe ń ṣe mí kò ṣe yín bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ lórí òkú tí bàbá ló ń disturb àwọn ẹgbẹ́ wa yìí ó ń fún mi serious headache o. Òkín ṣe wọ nìkan o. Mo dẹ̀ ń fura sí woman Mrs. Adeniji yìí o. O mean Fúnmiláyọ̀. Yes. Kí ló rí? Ẹ wò ìdí tí a fi pe ìpàdé yìí ó ní owó tí Chidinma yá nínú ẹgbẹ́ tó san kù 350,000 bó ṣe máa san owó yẹn padà òun ni mo wò pé ká sọ̀rọ̀ lórí báyìí. Chidinma, I don't know why you have not paid your money. Ó mọ̀ pé owó tá à ń sọ yìí ni gbogbo wa náà lò tá a fi ń ṣe business, and I know you would not want us to get you arrested. So kí ló yẹ tó sanwó ẹ tó ń jẹ gbèsè? It is wrong. I'm sorry sir, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé mákẹ́tì tí mo ti ń tàjà yẹn wọ́n ti lé gbogbo wa kúrò, wọ́n dá gbogbo ọjà wa síta pé wọ́n fẹ́ rebuild ibẹ̀ yẹn. Mo ò lè tajà ní main road, òun ni mo ṣe gbé gbogbo nǹkan tí mo ń tà tí mo rù lọ sí ilé wa, so owó ò wọlé, kò sí customer, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Kí ló ń sọ lẹ́nu yìí woman yìí? O gba owó o rí dá padà. Ò ń sọ̀rọ̀ ọjà wọn lẹ́yìn. Ṣé o mọ̀ pé owó ẹgbẹ́ owó gbogbo wa ló wà nú ẹ̀ ni? Tó o bá dá padà báwo làwọn ṣe fẹ́ gbà mí? Báwo lẹ́ni àwọn èèyàn wa yìí náà ṣe fẹ́ gbà nú owó? Gbogbo tó ń sọ yóò work o, kò lè work. Ẹ filẹ̀ ṣebí nígbà tí Chidinma fẹ́ gbowó nínú ẹgbẹ́ yìí ó léèyàn tó dúró fún as guarantor. Madam Adeniji, ẹ wò owó tí Chidinma yá nínú ẹgbẹ́ tó kùnà láti san padà 350,000 naira inú àkáǹtì yín la máa ti yọ owó yẹn. Ẹ ní access 1 naira ọ̀n títí Chidinma tó bá san owó tó jẹ padà. So ìkọ́ tí mo ní láti sọ nìyẹn, ẹ faramọ́ àbẹ́ ìfaramọ́. Kò sí wàhálà àgbà tó jẹ́ ń pé nǹkan tí gbogbo ẹgbẹ́ fẹnu kò ní mo fara mọ́. Ẹ fara mọ́. Ṣé ẹ gbọ́ nǹkan tó ń sọ? Tí ẹ bá gbọ́ ẹ la etí sílẹ̀ kẹ́gbọ́ o. Wọ́n sọ wípé ní Chidinma owó tó jẹ nínú owó iná ti máa yọ, ẹni ẹ fara mọ́. Chidinma ọmọ Yíbò, ẹ̀yin ọmọ Yorùbá. Kí ló kan ọmọ Yíbò pẹ̀lú owó? Ṣé àwa Yíbò à kì í ṣèyàn ni? Àwa àdèlà lówó jù. Ọmọ Ìgbò, ọmọ Yorùbá, olóòkan náà ló dá gbogbo wa, mo fara mọ́. Kò sí wàhálà tó bá náà fara mọ́. Kò sí gbogbo nǹkan tá a ṣe nínú ẹgbẹ́ báyìí tí ò bá mú lára. Òdodo ni o. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Mrs. Fúnmiláyọ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ohun tá à ń yàrá sí. Òkú méje lájọ gbélé. Ìgbà tí mo ti detect báyìí pé òkú ni wọ́n kò ní Fúnmilá sí nígbà tí mo bẹ̀rẹ̀ action mi. Èyí tó wá stubborn tó lóun ò fẹ́ kó o lé gbà ní wọ́n kọ́ lo báńkúbà tí mo rí kó yá wèrè tí máa gbé dín kúdi wọlé báyìí. Ó sá ni wúmà tá à ń sọ yìí a máa treat fọkọ̀pọ̀ ẹ̀. Wúmà yìí náà ni òun àti lady Yíbò yẹn lájọ pa ẹ̀sùn pọ̀. Ẹ̀hún ni tó refuse tó sọ pé kọ́ yọnu owó òun gbóhùn wọ́rì.
ni o bẹ́ẹ̀ dá ṣe máa pẹ́ láyé o fúnra ẹ̀ láàmì o. Kò mọ̀ pọ́n tó lò ń pa ní. pé mo dá dúró má bínú ṣùgbọ́n ọ̀rọ̀ tó tiẹ̀ ń ṣàlàyé náà kò tí ì fi taratara yé mi. nǹkan tí mò ń sọ náà ni pé a ti pe àáfà a ti pe aláwo a ti pe pásítọ̀ lórí ọ̀rọ̀ yìí nìkan wá bá ṣe prayer still náà àárí ìdáhùn sí kankan ṣùgbọ́n ìjà ojoojúmọ́ la fi ń dàrú. babaláwo ló wá sọ fún wa yìí pé òkú kan wà láàrin wa tó ń yọ wá lẹ́nu àmọ́ torí pé mo rí lágbàlagbà torí èmi fún wa bá yín báwo ni èmi gangan bí mo ṣe lè dókòó ẹgbẹ́ yẹn mo fẹ́ mọ̀. fẹ́ dókòó ìyẹn ló kéré jù bí babaláwo pásítọ̀ tẹ ló ń pè yẹn ẹ kàn ń waste time ara yín ni o ti rí òkú òun ló kéré jù ní nǹkan tó wà nílẹ̀ tó bá ti fẹ́ mọ bó ṣe ń rí òkú bí ó bá ti péjọ nínú ẹgbẹ́ yín bó ṣáà ti wá dìde ìwọ kan wá ṣe báyìí wàá rójú ẹni yẹn kedere ni ṣáà ti la ẹsẹ̀ báyìí kó jẹ bẹ̀rẹ̀ wò látàgbẹ́ báyìí wàá rí ẹni tó ń disturb yín yẹn gangan tó jókòó láàrin yín yẹn wàá rí wàá sọ pé mi ni mo sọ fún yín bẹ́ẹ̀. pé tí n bá ti la tán bẹ́ẹ̀ni tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti wọlé máa rí. ó ti tán ìyẹn ló kéré jù. ẹ ṣe mo mọ̀ pé tí n bá bá yín Òkunnu ẹgbẹ́ tó ń dà wá gọgọ láàmú yẹn máa mọ̀. bó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín. chairman gbogbo ilé ẹ jọ̀ọ́ èmi fẹ́ mú àbá kan wá o ẹ ṣe jẹ́ ká mọ ilé ara wa ká mọ ìyá ká mọ bàbá ká dẹ̀ tún mọ ọmọ tó bá possible gan ká mọ ìyá tó bí ìyá tó bí bàbá ká ṣàmọ gbogbo ara wa lẹ́yọ kọ̀ọ̀kan nítorí ọ̀rọ̀ òkú tó ń sọ yìí kò fẹ́ yé mi o àti wípé gbogbo wàhálà yìí àmọ́ bí tó ń lọ o. sọ́nà lè tó sọ yẹn àmọ́ yóò òkú tó máa kúlẹ̀ yíbò á wá sẹ́kù á fẹ́yàwó á bímọ á lẹ́bí á lára wọ́n máa rẹ́ǹtì oyin fámìlì ni ẹ gbàgbé o ìyẹn kọ́ lọ́rọ̀ Ọlọ́run. ẹ wò èmi tiẹ̀ lábàá kan ṣe bí babaláwo kan ló ní pé òkú wà láàrin wa ká lọ sódù ẹ kó náwó sókù tó bá jẹ tó bá tábàdẹ́ lè lọ kóun náà wá kó wá náwó sókù tó bá wà láàrin wa kó lè tó gbó báyìí náà. ẹ mọ nǹkan kan àwọn òkú mi wà tó yẹ pé wọ́n wà polygamous in nature wọ́n máa fún ìyàwó méjì mẹ́ta mẹ́rin tó máa bímọ lọ rẹ́rẹ́rẹ́ á wá fi àwọn ìyàwó àtàwọn ọmọ ránṣẹ́ sílé kò ní tẹ̀lé wọn wálé òkú bẹ́ẹ̀ wà oríṣiríṣi òkú ló wà èyí tó bá jẹ́ láàrin wa kó sọ. Hello, excuse me madam kí ló tó ń why you don't shoot everybody like this. Hello. arábìnrin wọ́n bá ẹ wí. òkú tó wà láàrin wa ni a dẹ̀ láti lọ sílé ẹ̀ ká mọ ẹbí ẹ̀ ká mọ àwọn èèyàn ẹ̀. tó bá fẹ́ yà you find a toilet to go and Mr. Kọ̀wé ẹni máa ní sùúrù inú yín le. This is a meeting place. ẹ wò ó bí mo ṣe wà yìí mo ti lọ rí àgbàlagbà o nǹkan tó dẹ̀ sọ fún mi pé láti lè dá òkú tó wà láàrin wa bíbá ẹ mọ̀ pé kí n la ìdí kí n dorí kodò kó máa dókòó ẹ jẹ́ jẹ́ kí n lọ sí i. ayin lára ṣẹ́yìn ò rí pé lóòkù lélẹ́yìí. àwọn nìyẹn òkú ló máa pè mí lókù. ṣó wàá ń ṣòkù ni tó wá dorí kodò láàrin gbogbo wa. ó rí pé ṣe sí ẹ̀ràtọ̀ láàrin gbogbo wa. ẹ jọ̀ọ́ ẹ má pè lóòkù náà. bíi ti báwo ṣé wọn wá lóòkù ni jókòó méjì ní ni. tí mo kú ẹ má pọ ọmọ lọmọ lóòkù. òkú gbèjà òkú rẹ àbúrò ni. so ọ̀rẹ́ mi pátí eléyìí tí mò ń sọ fún ẹ yóò yàtọ̀ sí gbogbo àwọn pátí tí mo máa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ wọ́n fún wa ní privilege wọn ní ká mú èèyàn kún péré dání wọ́n á wò lọ sọ àmọ́ pé ta ni mo lè mú dání o mo ṣe ronú kan ẹ̀ ní ẹ pé ìwọ ló yẹ kí n mú dání lọ sí pátí yẹn then pátí eléyìí tí mò ń sọ kò ń ṣe pátí gbẹ́gbẹ́ o pátí àwọn èèyàn gidi ni ṣó tí wàá fẹ́ gbọ́ jẹ́ kí n ṣọ́ọ̀kẹ́ Fọlọ́runṣọ́ Alákìjà òun ni mother of the day engineer Demola Williams òun ni father of the day so àwọn èèyàn tí mo dárúkọ yóò yẹ kó ti mọ̀ pé èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n owó pàtẹ wo aṣọ pàtí yẹn náà dẹ̀ tó wá gajara lọ just 10,000 naira. 10,000 mo lè wọlé kí n bẹ mú 10,000 naira yẹn owó aṣọ yẹn kọ́ ní ìṣòro àmọ́ èmi mi ò ní lọ o. bọ̀ kí ló dé tó wà á dá máa lórí ọ̀rọ̀ pàtí rà kí sàgbà bá ti sọ̀rọ̀ pàtí wà máa lóòótọ́. ta ló wà ń bẹ wọlé bísímìlà. Àjíkàwó Àjíkàwó. àṣejèrè ọ̀gá mi mo rí i. ọ̀dà nìkan
àwa rí ẹ̀yìn kan ní second street. a ní ká má ṣàlàyé débi. ọmọ ẹgbẹ́ wa kan wà bí o a gbọ́dọ̀ ní stop over. ìyá ọ̀rẹ́ mi àwọn ẹgbẹ́ wa lè ná àwọn àjíkàwó. ókè ẹ rọra sà. ẹ pẹ̀lẹ́ o madam. ẹ kú àbẹ̀wò. kí ni ká wá fi ṣe yín lálejò báyìí o. àlejò kẹ. ayé yìí ò lè a lè torí pa wá kíra wa ká máa nira wa lára. ká máa nira lára. à ń ṣàlejò ara wa. ilé yín kọ àlejò kí lẹ fẹ́ gbogbo kí mineral wa everything wa ìwo lẹ fẹ́ ń bẹ̀. sìgá yìí náà ti wà ókè. sìgá lẹ wá fẹ́ báyìí. ókè ní orí tọ́lọ́run ṣe ọlọ́run náà ní gbogbo nǹkan ọ̀rẹ́ mi pálí méjì gan bàbá yín rà wá mò ń bọ̀. ẹ jọ ṣe é bínú ẹ má bínú mò ń ṣàwọn nǹkan kan lẹ́nu rẹ̀ torí ìyá yìí ò sí nílé. ẹ jọ ẹ má kí ni kí n fi ṣe yín lálejò. ẹ má wọrí àwọn òkè. wọ́n ní bí ò nídìí obìnrin ẹ jẹ́ kú mo lò ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan náà ṣùgbọ́n a kàn wá ní ká béèrè àwọn nǹkan kan nípa ìyàwó yín tí ó yé wa kẹ́ bá a tàn mọ́lẹ̀ sí. kábìrì nípa ìyàwó mi ṣé kí o sí wàhálà kankan. rárá kò sí wàhálà à ń ṣàwọn ètò kan ní mítìn wa àwa nídìí àti mọ ibi ara wa kò kí n ṣe tọ̀dọ̀ yín nìkan o including àwa náà you understand òun ló fà á la fi débi báyìí. dáàbò pé ẹ fẹ́ mọ bí àwọn ìyàwó mi àtòrí mi ìbá yín ṣẹgbẹ́ gbà tẹ́ ní ọ̀rọ̀ tí ẹ béèrè yẹn ọkàn mi ṣe balẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn tí kìí díẹ̀ ó wò ìyàwó mi ọmọdọ̀ ló wá sí lẹ́kọ̀ọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi rò bí mo mọ ẹbí ìyàwó mi kankan nítorí pé condition bá ṣe fẹ́ra wa láàrin èmi àti ẹ̀ ṣùgbọ́n nìkan tí mi ì bá mọ̀ ó lẹ́nìyẹn ń gbèjọra orí fóònù ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ọjọ́ kan ló kàn dé ló bá ní àǹtí òun tó wà níjọra kú ni àǹtí ẹ̀ tó wà níjọra kú ni sọ wọn pé mo dẹ̀ kìlọ̀ títí kó tó di pé rúṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kò tọ̀nà kí n gbéyàwó sílé kí n má mẹ́bí ẹ̀ kankan ọlọ́mọdé ara ìdá ẹ má jẹ́ kí n tàn yín mi ì mẹ́bí ìyàwó mi kankan ṣé wá rí ìyàwó mi tẹ̀lé yẹn ó dínú ó dínú kì í sọ̀rọ̀ ẹ ti rí ibi tí iná nẹ́pà gbéyàn kọ́dẹ̀ má ṣe yé ìyàwó mi ni bẹ́ẹ̀ ni mo ra mọ́tò fún kọ̀rẹ́rìn ebi ìyàwó mi ìyá sáàkì tí n bá wo ngbà mi báyìí tó bá jókòó báyìí pé tí n bá bí nígbà okun ó fà màmá òkú wọ lọ ṣé kìí ṣe kú ni mo gbé sílé báyìí ẹ tó wá sọ nǹkan kan fún mi ṣé wọn pé tá a máa bímọ mo bá ní kí n ti pa àwọn fámílì o pọ̀rẹ́ o ra àwọn nǹkan kan gbá kan ká ṣe nǹkan kan ìyàwó mi náà má ṣe kó mọ ṣé bí tí wọn ò bá tiẹ̀ lẹ́bi ṣé mi ò lẹ́bi ni ṣé n sọ kan ìkómọsákì á ṣe. nǹkan tí mo mọ̀ nípa ìwà ìyàwó mi ni mo ti sọ fún yín. ok ẹ̀sùn gansa àdúpẹ́ lọ́wọ́ yín a tún máa rí yín bá ẹ̀sùn. mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ọlọ́run á máa ràn wá lọ́wọ́ ẹ wò ó a lè jókòó báyìí kí èèyàn kan wá máa sọ pé òun máa dá wa láàmú ọlọ́run ti bá wa ṣe ó ti fojú aṣebi wọn láàrin wa ẹ jọ Mrs. Fúnmiláyọ̀ Adéníjì ẹ bá wa dìde dúró. mi ò ní kẹ́ súnmọ́ mi ẹ dúró sáyè yín bẹ̀ ẹ jọ kí ló dé tẹ̀ ń dá wa láàmú tẹ̀ ń da ẹgbẹ́ wa láàmú ẹ jọ ẹ sọ fún mi. bíi ti báwo. ẹ dákẹ́jọ́ bíi ti báwo bẹ́ẹ̀ ṣe stubborn nìyẹn tó níbodè òfin sílẹ̀kùn fún yín kẹ́ wọlé tẹ wá ń dà wá ara ayé láàmú. ẹ dákun ẹjọ ṣé ń tajà ń kú tọnu ni géètì bòun ò sí fún un. ẹ wá ṣá lọ́wọ́ nukú yín ni wá ètè ṣe máa kú tẹ̀ ṣe ní wọ ọ̀run àbí bí tẹ bá fẹ́ wọ̀ tẹ máa dà wá láàmú kí ni tẹ̀ ń ṣe mítì pẹ̀lú wa.
ẹ máa tẹ fóònù títí náà ní ẹ máa ṣẹ́nu ṣuṣuṣu àbá máa fọ́ra wa lórí kòkàn yìí ṣé ti yá wèrè ni. ẹ ní sùúrù. ẹ wo ẹgbẹ́nu yín dákẹ́ kí ló dé gan-an òkú ni yín jàre ẹ wo tó bá jẹ́ torí owó tẹ dání a máa dá gbogbo owó yín padà fún yín ẹ yá gbọ́ ẹ kórè burúkú yín kẹ kúrò láàrin wa. ẹ wo bí gbogbo ìta ń bá yín sọ yà ń sọ ni mò ń bọ̀ má dẹ́yẹ pẹ̀lú yín sí ó dà kọ́ ló burúkú lélẹ̀ ìyẹ̀pẹ̀ rẹ ní má dẹ́yẹ pẹ̀lú ẹ ó má dẹ́yẹ padà ní ó yá wèrè ni. ẹ má ṣe báyìí. kò lè tó yẹn rárá. kí ni mo tẹ̀ jókòó. sìgá ni gbogbo tá máa bẹ náà sí sìgá tá máa kẹ́fìn bò tẹ́fìn bá mú wa padà sí ọ̀run tó ti wá. ẹ wo ẹ̀dá bọ́ ṣé òkú máa ń ṣẹgbẹ́ ni. ó yà bàbá ti lé wọn lẹ́gbẹ́ ọ̀run kọ́ ni máa ń wá sẹ́gbẹ́ ayé wájà yìí làbó nìyẹn. èéfín sìgá tó kù. ẹ̀fín náà palẹ̀ ni eléyìí ti bá wo tí bá fọ́gọ̀ mọ́ yẹ lórí á padà sáwọn tó ti bọ̀ sí. bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ ni ẹ má wọrí ìwọ má lọ. alága ẹ̀wọ̀n mi ràn ni. obìnrin ẹ jókòó ẹ wo ẹ mẹ́ẹ̀dọ̀ obìnrin láàmú o tó dodo ọ̀rọ̀ bá dé ẹ jẹ́ ká sọ fúnra wa o tẹ́ bá lọ ń wá sínú ẹgbẹ́ kò sọ̀rọ̀ yín tẹ fóònù ṣé bó ń lò ní fóònù ẹ̀ tọ́ra sẹ́yìn lẹ́bàá àti ńkó ti ń lò ní ẹ wo ẹ ntẹ́ ẹ bá mẹ́ ẹ mọ́ sọmọ́ o bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ wá ń pé kọ̀ rọrùn wọ̀ kọ̀ rẹ́gbẹ́ sí lọ́rùn bẹ́ẹ̀ yọ̀bá lẹ́gbẹ́ láyé sí mọ́ lẹ́gbẹ́ lọ́rùn ni ẹ bẹ́ dára mọ́ o ṣé àrí bẹ́ẹ̀ ṣe ń wò mí ní tí ẹ mọ̀ máa jẹ́ ẹ mọ̀ lónìí ẹ wò tẹ́ bá ń gbọ́ patron èmi èso ọ̀dàrí patron o grand patron gangan ni mí bẹ́ẹ̀ mo sọ fún yín tí ẹ bá ń pé òkú mẹ́nu ẹgbẹ́ èmi gangan lòkú tí mẹ́nu ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ ni mo ti kú ní ìsìn it's about 37 years ago tẹ́ ẹ bá débi tí bẹ̀rẹ̀gá mi wà ó ti fọ́ kódà ẹ̀ lè dábẹ́ màmá ṣé mo sọ fún chairman. ẹ ti kú rí ẹ ti kú rí. ṣé bí mo sọ fún chairman. wọ́n sọ fún yín báyìí sọ ẹ̀kan máa jókòó sí ẹ lórí ẹgbẹ́ o. ẹ ṣàmà nígbà tá a lọ sọ́dọ̀ babaláwo gbogbo aláfi tí ara gbọ́ ohun tí babaláwo sọ wọ́n jẹ́ kó yé wa pé òkú wà láàrin wa kò fọ́ni o èyí tó fọ́ni ń bẹ̀rẹ̀ nígbà tó wá wà ní mítìn etí wa náà la fi gbọ́ nígbà tí patron ẹgbẹ́ bàbá ẹgbẹ́ wa tó ń jẹ́ kó yé gbogbo ọmọ ẹgbẹ́ pé òun gangan ni òkú tó ń wà láàrin wa ṣẹ́ni kó fọ́ni. ẹ wo ọ̀rọ̀ náà tójú sí èmi náà ọba rán ni níṣẹ́ ojú ọba kún èyí ṣe ọba kò ṣe má jẹ́ odò ọba kò ṣe rọ́ọ̀lù ó tójú sí èmi náà. ṣé àmà ẹ̀yin gan pàápàá níbo lẹ ti mọ patron rí tẹ́ fi mú ọmọ tó fi wá jẹ bàbá ẹgbẹ́ wa. ọdún kẹwàá rèé tí mo ti gẹrun fún patron nínú ṣọ́ọ̀bù mi. ẹ ṣàmà ṣé ẹ̀yin ò mọ ẹbí patron kankan rárá ni. ẹ wò mo mọ ìyàwó patron mo mọ àwọn ọmọ wọn kódà mo mọ àwọn àna wọn pàápàá. ó ga ọ ṣàmà nǹkan méjì lè máa fẹ́ kí a ṣe nínú ẹgbẹ́ yẹn alákọ̀ọ́kọ́ ni pé bá a ṣe máa wá gbogbo ọgbọ́n láti gba property ẹgbẹ́ tó wà lọ́wọ́ patron gbogbo tẹ́gbẹ́ ti fi àárọ̀ kó jọ di àsìkò yìí ọwọ́ patron ló wà o báwo la ṣe máa gbà ẹlẹ́ẹ̀kejì ni pé bójá àdúrà náà ni ká wá gbogbo ọ̀nà bá ṣe máa yọ ẹsẹ̀ patron kò nínú ẹgbẹ́ wa. ẹ wo ìyẹn lèmi ò wá mọ̀ báyìí o. wàhálà wà ẹ jọ ẹ ṣe kíá ẹ ń dáwọn èèyàn dúró. aláì máa padà wá tèmi o. ẹ dúró ẹ má sì lọ. ẹ wo mo ṣe jẹ́ nìyí. dáàdì ṣọ́kì mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ dá mi lò kí ló dé tẹ́ fi sọ fáwọn ẹgbẹ́ mi pé àkúdàáyà nìyàwó yín. èmi ò sọ fún ọ pé òkú ni ẹ wọ́n béèrè nípa ìyàwó tí mo fẹ́ sílé ni o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ẹ́ àti bí mo ṣe tún ṣe mọ̀ ẹ́ látìgbà tí mo ti fẹ́ ni mo ṣàlàyé fún wọn èmi ò sọ pé òkú ni ẹ. ṣẹ́ṣẹ́ wà nù kíyàn máa lọ pàtí ẹni mi kì í lọ pàtí ẹni kódà mi kì í ṣe kò mọ́ ilé ẹ̀túnra mọ́tò fún mi ò lò ṣe bọ́ lóhun ló ní gbogbo nǹkan ó jọ mí lójú o ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ẹ má wọrí. ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ sọ dáa báwo lè ṣe máa sọ wípé ìyàwó yín àkúdàáyà òkú ni ẹ mọ̀ pé inú ẹgbẹ́ báyìí ń sìn gbogbo wọn ti kà kún pé
ìyàwó yín àkúdàáyà ni wọ́n ti kà kó kù. ṣé kẹ́yìn sọ fún nǹkan báyìí. sọmọ pé wọ́n ti wá fẹjọ́ ẹ̀sùn mi rí. mo fẹjọ́ sùn bọ́ mi ní kẹ́kà sí. so ní sùúrù sọmọ ẹjọ́ tó fi sùn mí torí pé o invite ẹ̀ sí party kò lọ. ìgbà tí mo invite ẹ̀ sí o. dákẹ́ jẹ́ kóun náà máa ṣe gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń ṣe. ọ̀gá ọ̀rẹ́ sùn mi báyìí bọ̀ ẹ̀yin náà kò yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀. hello. ẹ máa gbé àṣefín. àṣefín. àṣefín o. àṣefín. àmọ́ ìṣẹ̀rìṣà kábọ̀ mọ́dà àṣefín o. àṣefín. kí lọkùnrin yìí wí. ìṣèfín ló sọ ó ti dé àṣefín ó ní àṣefín ó kọ́ lóyìnbó ìwọ ló kọ́kọ́ kàwé ni wọ́n ní ṣó ìkàgò òkè tó báyìí. àṣefín. ọkùnrin má fẹ́ èbó pọ̀fọ̀ èbó sínú ọ̀fọ̀ àwọn èbó gan ní tiwọn tí wọ́n lò tiwa nílé yìí o aburú lọ́bẹ̀rẹ̀ òkú lẹ̀ lọ bá ó gbé ọ̀fọ̀ ó fi èbó sọ àṣefín. àṣefín. arúgbó ẹbọ fín. àṣefín. okay. arúgbó ẹbọ fín àṣetutù ọgbà fín. àṣefín. we are not filming here. okay fín. fín na it's not film. let's go. ẹ wo bí ẹ má ṣe láwẹ́wà o ẹ má fọ̀rọ̀ yìí ṣeré o òkú lẹ̀ lọ ń bá jà o ẹbọ tẹ́ ń gbé lọ yẹ ẹbọ òkú ni o. bàbá ẹjọ ṣé àní rókù ṣá. ẹ lè rí. ẹ̀yìn tó ti dé bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ sùn àlà. bẹ́ẹ̀ bá ti lè gbé tó ìdí rẹ̀ ń kalẹ̀ báyìí òkú dẹ̀yìn lẹ́yìn yín nu ẹ lè rí ilé ayé yín ṣe fúnra rẹ̀ ní ọ̀kẹ́rù ní Okunnu ẹgbẹ́. bàbá tá a bá ti gbé ilẹ̀ gbogbo nǹkan tá a sọ yìí máa yan. ẹ̀yin ẹkúrẹ́ sí ẹ níbikíbi tó kù bá wà láàrin yín kọ́ máa lọ ní o. igbó rere. tẹ́ ẹ bá ti lè gbé kalẹ̀ ilé òní mọ́ báwọn tó ń láyé yóò ti kú òní. ẹ má bẹ̀rù ẹ má lọ bẹ̀rù ẹ má lọ. tí fọ́sẹ̀ ní sọmọ ògún ọ̀rọ̀ sọ̀bọ̀rọ̀ ní sọmọ Ọ̀rúnmìlà kò débi tí ó jà ó ṣubú yẹ̀kẹ́ ní sọmọ Abíọ́dé bá a bá pé kíbi ó sún ibi asú tá a bá ní kíbi ó fò ibi àsìfò ibi àfò àrèbàdà yàpá ìbàdàn yàpá ní ìṣẹ̀lẹ̀ yèyé bí ìyá yìí ti bí yìí kíbi ọdẹ yìí lẹ́yìn yóò mo sẹfà mo retí òkú mo lọ rèé sẹfà mo ṣèdúṣèdè mo retí òkú mo lọ rèé sóde mo wá pàdé àwọn àgbààgbà tẹkìtẹkì tí wọ́n tẹ ọmọ olókùn tẹ ní ajéfà bẹ́ẹ̀ bá ti débẹ̀ má bẹ̀rù ẹ gbé kalẹ̀ yóò padà bí ó ti wá. Bàbá ní wákàtí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí ẹ káàbọ̀ alàgbà bí mo ṣe ń lọ ní ẹ̀mí Ọlọ́run ní pé kí n dúró síbí láti jẹ́ iṣẹ́ fún ẹni tó ní ọkọ̀ yìí pé tí má wà níbí ẹni tó ní ọkọ̀ yìí máa jáde màá lè fi ara balẹ̀ jíṣẹ́ tí Olúwa rán mi bẹ́ẹ̀ni torí bí èmi ṣe ń bọ̀ la mú mi rí ìṣípayá kan a mú mi rí yín ní àwùjọ àwọn èèyàn tí wọ́n wọ aṣọ funfun kò ń ṣe bíi tiwa yìí bí mo ṣe rí ìṣípayá náà a mú mi rí yín ẹ wà láwùjọ àwọn òkú kódà bá ṣe fi yé mi a mú mi rí yín gẹ́gẹ́ bí olórí wọn tẹ́ ń pàṣẹ fún wọn pé ìwọ ibi ni kò jókòó sí ìwọ sùn báyìí. olórí àwọn òkú. bẹ́ẹ̀ ni ẹ̀mí ọ̀run wa ní pé kí n sọ fún yín pé kẹ́ ẹ tó padà sí ààyè yín náà gbogbo nǹkan tó bá rí i pé ó dẹ ẹ̀yin àti àwọn èèyàn pọ̀ ẹ rí i pé ẹ kó sílẹ̀ kẹ́ ẹ tó máa lọ nítorí pé ọ̀rọ̀ Olúwa kò ní lọ láláìṣẹ gbogbo ohun tó pa yín pọ̀ yẹn tẹ́ ẹ bá ti kó lé wọn lọ́wọ́ ẹ̀yin náà wá lọ sí ààyè yín lọ́hùn ẹ lọ sùn ẹ lọ farabalẹ̀ ní ilé aláyọ̀ ní ilé ológo tá a ti pèsè sílẹ̀ fún yín. èmi ṣẹ̀ṣẹ̀ jí ni bí n bá ti ẹ̀sùn kì í sàsìkò yìí ó dalẹ̀ alẹ́ gbèrè lórun tó wá àti pé ṣé ẹni tó ní mọ́tò lẹ́fẹ́ jíṣẹ́ fún ni àbí mọ́tò lẹ́fẹ́ jíṣẹ́ fún gan. ẹni tó ní mọ́tò yìí ni
torí ẹ̀ ní olúwa àwọn ọmọ ogun fi ní kí n dúró síbi pẹ́ẹ́n tó ní mọ́tò máa wá bá mi bí kò pẹ́ náà lẹ́dẹ̀ yọ. èmi kọ́ ọmọ wa ní mọ́tò ṣe ẹ rí kí n gbọ́ bí mọ́tò àbẹ́ ẹ rí kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi uber tí mo fẹ́ gbé ti dúró dè mí wẹ̀hún mọ́tò bò tèmi ṣe jẹ́ pẹ̀lú mọ́tò. Bàbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ẹ̀mí ọ̀run ni pé gbọ́ kó o sì ṣe bá a ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ni olúwa ẹ wò ṣe nígbà tí mi ti rí fìlà ayé búlù yìí tí mo sì ń tẹ́ gbé kọ́rùn pé rẹ́ẹ̀dì ni ẹ sì tún wọ white mo rí pé gbogbo fúláàgì UK níbẹ̀ lára yín bóyá ìlú UK rẹ ti fẹ́ lọ jíṣẹ́ fún London kì í sọ́dọ̀ mi tí gẹ̀ẹ́tì bí ẹ ń lọ. kò yé yín ni. àti pé ń tẹ́ gbé ọ̀sẹ̀ rò pé bíbélì ni àbí ti sẹ́rárì. ìdá olúwa ni ìdá olúwa ni ṣe rí ti ìmúra wa tẹ̀ ń sọ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín kó lè yé yín ṣe ti fìlà tadé sórí fìlà ẹgbẹ́ àwọn akọrin ọ̀run ni. èmi náà rí torí pé mo rí pọ́ fẹ́ ẹ̀yin náà lẹ́jọ́ lórí ẹgbẹ́ akọrin lọ́wọ́ abáyọ̀tẹ́ fi ń jí sí ọ̀run ọlọ́mọ fún yín ṣe o ẹ wá wọn ọ̀run kẹ́ ẹ ti fẹ́ fún o. ẹ fara yín balẹ̀ torí gbogbo tẹ̀ ń sọ ò tí ì yé mi báyìí ṣé bí ẹbọ fin ẹbọ dà ẹbọ sádòdì ọ̀run. bàbá òun ò dáa ẹbọ òfin eré ló bá dé àṣà eré ni òun ò dáa. nǹkan tó fọ́ níjù ni pé àjọ ti bí mi mo ti rèéyàn tó ní orí mẹ́rin ojú yẹn á tó bí 25 ó kàn tiẹ̀ sún mi kí ló ṣẹlẹ̀ bó ṣe ojú ẹbọ yìí lọ ni. ó dùn 25 lágbárí èèyàn kan mo wọ́n wá pín sí. ó yé mi náà. Baba, the one funny part is this. Before I took to my heel, the only language mo gbọ́ ni ẹ má bọ̀ wá, ẹ má bọ̀ wá. And immediately I took to my heel. Òkun ṣe ẹ má bọ̀ wá èdè Ẹ̀gbá ni ẹ má bọ̀ wá. Well, I don't know. I've never been to Ẹ̀gbá. So ṣé Ẹ̀gbá ni wọ́n pa sí ni àbọ̀mọ̀ Ẹ̀gbá ni. ìdí mi gbọ́ mò ń gbọ́ Hausa mò ń gbọ́ Ìgbò mò ń gbọ́ Yorùbá mo wà confused, you know. tí òkú bá fi ń ṣe ẹ má bọ̀ wá ẹ má bọ̀ wá nínú kọjọ́ ọmọ Ẹ̀gbá àbí kọjẹ́ Ẹ̀gbá ni ẹ pa sí nínú fi ń ṣe ẹ má bọ̀ wá ẹ má bọ̀. ẹ̀yin lè máa mọ̀ yín àwọn olè mọ̀ ẹ wà mọ̀ tó ṣẹlẹ̀ báyìí. ìjọ ọ̀dà lóko yóò para alẹ́ àjẹ́ òjì yóò pè wọ̀nà wàhálà lọ́sẹ̀lẹ̀ yìí ẹ rẹ́ bọ́ pé kalẹ̀. àrígbé ilẹ̀ bàbá. ẹ mọ̀ tí màá sọ fẹ́yìn tẹ́ ẹ wá ẹ̀fẹ̀gbẹ́ ilẹ̀. just like that. ẹgbẹ́ ilẹ̀ mo wà ní mọ́tò tó ń pawó wọlé nínú ẹgbẹ́ yìí tó jẹ́ pé owó gbogbo wa náà ni. yes sir báwo la fẹ́ ṣe. ilé epo mo ti ṣiṣẹ́ o mo ṣe lọ àndò mo ṣe mọ mo ṣe gbogbo ẹ mo ṣe tí bàbá mi náà tún ṣe wúwo ẹ ní sọ pé kí n fi ṣẹ́ ẹ lẹ̀ mo kówó jọ mo jalè níbi iṣẹ́ kí ló kówó yìí lẹ̀ ẹ wá ní kí n fi ṣẹ́ lẹ̀ kò possible ẹni kẹ́ wá solution sí fún wa mẹ́ kò possible now. Baba, only if you know how much I have invested in this association, you will not tell me to just quit. ẹ ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ǹsì lẹ́ ń sọ yìí bẹ́ẹ̀yàn bá mọ̀ kú tán kọ̀ mọ̀ sí ìfẹ́ǹsì kankan mọ́ ṣé lèmi fi sọ fún yín bẹ́ẹ̀ ń bá gbogbo owó ta ilé ẹ̀kọ́ dànù ẹgbẹ́ tí ò jẹ́ fẹ́fẹ́ gbẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀yàn bá mọ̀ kú kọ̀ mọ̀ sí kankan mọ́ ìrìn ọlọ́tẹ̀mí lè ṣe nu ẹ wo tẹ́ ẹ bá ti lè fẹ́ gbẹ́lẹ̀ ó ti kọ́kọ́ yín lẹ̀ o ẹ ṣe gbọ́ ìwọ náà gbọ́ tẹ́ ní ṣe ẹ̀ má bọ̀ wá ẹ̀ má bọ̀ wá ọ fẹ́ máa mú yín lọ ibi tí ń gbé bí ó ṣe kó gbogbo yín lọ́rùn èmi ẹ bá mi kọ̀ bẹ́ẹ̀ tẹ́ ṣé ẹ rí bó ti wà òde ijó ni wọ́n lu bàtà pa sí ìjọ kan nínú ọkàn bí ẹ kàn bẹ̀rẹ̀ sí para yín kankan ẹ lura yín wàhálà máa ṣẹlẹ̀ o wàhálà gidi máa ṣẹlẹ̀ gidi gan ni wàhálà wo ni ò ní ṣẹlẹ̀. wọ́n ní ó ń bọ̀ àwọn là á dẹ́dẹ̀ ẹ wo wàhálà ń bọ̀ o in fact kì í ṣe pé wàhálà ń bọ̀ wàhálà ti dé pátápátá ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ti lọ mú bàbá yìí wá tẹ́ wá fi ṣe patron lé wa lórí tájọ wà tipẹ́tipẹ́ àṣókù là ń bá ṣe àṣóhun gangan lòkú tó ń fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin wa wáyé tí ò fi jẹ́wọ́ láti ọjọ́ pé lòkú tó dá wà lálẹ́. wo láti ìgbà tí mo ti gbọ́rọ̀ yẹn báyìí mi ò lè sùn mi ò lè wo àṣókù ni mò ń gẹrun fún over 10 years ago wo mi ò tiẹ̀ ó ti sún mi. ẹ wo ẹsùn ẹ wo iye nǹkan mi owó ojú eégún lówó tẹ̀mí dá ó pè wá jókòó ó tàn wá tán ká dáwó kára lẹ̀ a máa kọ́ multi purpose hall a máa kọ́ báǹkì a máa ra lẹ̀ mo ló ra lẹ̀ sí fún wa ṣé ọ̀run ló ra lẹ̀ sí ni àbí bẹ̀rẹ̀ grand ẹ wo bówó tèmi ṣe máa jáde ni mo fẹ́ owó mi mo làágùn kí n tó rí ni ẹ bá mi wówó mi jáde wàhálà máa ṣẹlẹ̀ gidi gan o wàhálà máa ṣẹlẹ̀ o. wo ṣe èmi àtàjẹ la recommend ẹ a mọ̀ dáadáa èmi àtàjẹ ajé náà mọ̀ dáadáa jẹ́ ìpè ajé. ta ló ń jáde. òun ló mú lẹ́tà olówó ọdán olóyìnbó fò àárín. olóyìnbó fò ṣé òun ò sí bẹ́ẹ̀ nípa tí bàbá yẹn sọ pé òkú lòun
òun ti kú tipẹ́tipẹ́tipẹ́ in fact burial ground òun ó ti sán kò sí bẹ́ẹ̀ mọ́ òun ti kú as far back as 35 years ago kí ló rí ṣe sí ṣáàmà èmi máa gún anybody mo ń lágùn mo ń ṣẹ́gi tó lówó ni máa fún anybody máa ń rún anybody tó tèmi ò bá wọlé wàhálà máa dé o wàhálà máa ṣẹlẹ̀ kọ́ mi sọ fún yín o wàhálà máa dé o. gbogbo ogun tó ń jà mí ní kọ̀rọ̀ Èdùmàrè bá mi ṣẹ́gun gbogbo wọn kó tó di pé wọ́n bá mi láyé jẹ́ gbogbo ogun tó ń bá mi ní kọ̀rọ̀ Èdùmàrè bá mi ṣẹ́gun gbogbo wọn kó tó di pé wọ́n bá mi láyé jẹ́. Mami, nǹkan tẹ̀ ń ṣe ẹ̀rọ jẹ máa wúkọ̀ ẹ̀dẹ̀ stop ẹ̀. ẹjọ́ ìwọ ní kọ́ọ̀tù yẹn ṣé wọ́n ti korò ẹni ó jẹ́ fọwọ́ kó fi bẹ́ẹ̀ ni gbogbo òkú tó wà nù lẹ́yìn àfi kó jáde. bá mi sọ́ǹgù àkúdàáyà nù lẹ́yìn síta kó bá mi sọ́ǹgù àkúdàáyà nù lẹ́yìn síta ẹni tó wà nù lẹ́yìn tó jẹ́ abala méjì ni ó máa kú ònù lẹ́yìn kó kú ònù lẹ́yìn kí ló ṣẹlẹ̀ kó kú ònù lẹ́yìn obìnrin yìí kó wá bí gbà kó wá bí gbà. èwo ni tùràrí tó ń fi gbin tó ń sin pariwo kó wá bí gbà. àkúdàáyà ni ẹ níbo ó máa wá bí gbà nù lẹ́yìn ni. ta ni. bẹ́ẹ̀ ni wọ́de. èmi. àkúdàáyà àṣírí ẹ̀ ti tú. àṣírí ẹ̀ ti tú. èmi làkúdàáyà. bẹ́ẹ̀ ni. ọdún kelo rẹ̀ tí mo ti fi ọ. ọdún kelo yẹn la fẹ́ kà ẹ̀yẹ mo fẹ́ jẹ. ẹ wá gbà mí. ìyá ọmọ yẹn ni. ebi ẹ̀ tí mo bá mọ èèyàn mọ̀ ní ẹ̀ mọ̀ ń pè làkúdàáyà ṣé ọmọ àwọn èèyàn mi ni ọmọ bọ̀dá láìdí ọmọ yàrá mọ́ àǹtí síbi mo mọ̀ dáná kẹ́ ẹ mọ̀ gbà mí. sẹ́ni tí mo mọ̀ gbogbo àwọn tó ń dárúkọ yẹn mi ò rí wọn rí. ọmọ yẹn ló tún kalẹ̀ sọ fẹ́ fi èéfín pamọ́ nulẹ̀ ni nígbà tí èsì pé òun fi òkété ìwọ obìnrin yìí. kò lè kú kò lè kú kò lè kú àṣírí ẹ̀ ti tú máa lọ máa bá tiẹ̀ lọ ìwọ èèyàn burúkú yìí ó kì mí mọ́lẹ̀ ó fún mi lóyún ìwọ ò lè sọ fún mi pàkúdàáyà nìyẹn kí bá bẹ́ẹ̀ ni kí bá gbára kalẹ̀ fún ẹ. pẹ̀lú gbogbo tó gbé lọ́tọ̀ òfin ta ló sọ fún ọgán pàkúdàáyà nìyẹn. àwọn èèyàn gidi ni àwọn olóríire àwọn tó lọ́ọ́ máa jó dà fún tó máa níláárí tó máa ṣoríire kalẹ̀ àwọn náà tètè tún náà ṣírí ẹ̀ sí mi. olúwa àwọn òun sọ̀rọ̀ gọ́lọ́ òfurufú fi ṣe ọwọ́ ẹ̀rọ ọjọ́ dé ọjọ́ fọ̀n màmá ẹ gbàdúrà kẹ́ bá máa gbàdúrà ẹ gbààwẹ̀ kẹ́ bá máa gbààwẹ̀ nítorí gbogbo èkó lọ́yìn tó ti lọ kó lè bá a padà wá gbogbo aládùúrà lórúkọ Jésù Násárẹ́tì gbogbo èkó lọ́yìn tó ti lọ ọ̀run yóò dá padà wá ilé àti ọ̀nà yìí tí ó ti rí bákan tẹ́lẹ̀ dáadáa bẹ̀ kò ní kúrò mẹ́ Jimosa ẹ̀mí ọ̀run jẹ́ kó máa yé mi onímájẹ̀mú sọ fún mi thank you Father abara méjì bẹnu lé bẹ́ẹ̀ ni Olúwa sọ Olúwa o. kí ló ń jẹ́ abara méjì. Olúwa yàmí ní fọ́tò ẹ̀mí kí lè máa wò lọ́jọ́ ọjọ́ o bóyá mo lè ra lébú o tó wà lára mi bàbá fẹ́ mi Jésù fẹ́ mi áńgẹ́lì fẹ́ mi o kábíyèsí o Ọlọ́run tí kì í farapamọ́ jẹun tiẹ̀ níyà màmá òkú bẹnu léyìí bẹ́ẹ̀ ló lu àwọn ọmọ ogun wí. mọ bí tẹ́ ń lọ ni òkú òsínú lé yìí àwa tá à ń gbénu lé yìí àjò mẹ́ta lọ èmi ọkọ mi àtọmọ mi àwa tájọ ń gbénu lé ni ó tọ́ Olúwa o thank you Lord ọkọ yìí gangan ni òkú tó mẹ́nu lé. mo gbé ọkọ mi òkú. bẹ́ẹ̀ ló lu àwọn ọmọ ogun wí òkú ni wọ́n ọ ti kú rí àwọn gangan làkúdàáyà ẹ ṣe àwọn àkànṣe iṣẹ́ tí ẹ máa ṣe tó máa fi padà síbi tó ti wá nítorí pé òkú òkè ń wà láàrin àwọn alààyè Olúwa bàbá thank you Lord àmọ́ kí wọ́n tó lọ gbogbo nǹkan ní nǹkan pátápátá tó ń bẹ lọ́wọ́ wọn ẹni kí wọ́n dá padà gbogbo nǹkan ní nǹkan tó ń bẹ lọ́tún tó ń bẹ lọ́sì níwájú àti lẹ́yìn ẹ sọ fún ọkọ yìí pé kó dá padà kó tó wọnú sálẹ̀ lọ nítorí pé kó lè bá rí ìjọba ọ̀run wọ̀ òun lọ́ fi sọ wípé ìjọba ọ̀run kù dẹ́dẹ́ aráyé ẹ̀ yí padà onídàájọ́ ọ̀gbọ̀n yóò béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe ṣe ìgbésí ayé rẹ̀ obìnrin ti wọ one chance o ti wọ one chance wọ́n tọ́jọ́ rẹ̀ wọ́n ń tọ́ ọ ní. wo mọ̀yẹ́ ni ìdílé mọ̀jẹ̀ yàrá òfin kọ́ pọ̀
wọ́n jọ máa fi kiri dé fèkì ìdí ẹ̀dá rẹ̀ ìsọ́ta bọ́ọ̀lù ní òsílẹ̀ kò bó. Ètùmàrè bá mi lé wọn bọ́ síta ó tó di pé wọ́n bá mi láyé jẹ bó ṣe ń lọ yà lọ́ra mi rá mi. Agiri àwọn òde bọ́ ọ̀kàrà àwọn èmi lálẹ́ òjò lágẹ̀gẹ̀gì ọkọ̀ agbọ́n wèsèwèsè bàbá pé kíbi ó sún ibi atú bàbá pé kíbi ó fò ibi àsìfò ibi àbò àrèbàdàyàpá ìbàdàyàpá ní í ṣe eléyèyé bí. Ibi ó kú òlónìí òní náà ni ibi ó padà. Ẹ wo wèrè. Kí ni sọmìnrin yìí ó sì ń kó mú jọ bí ajá tí ń jẹ èpo oṣù. Abẹ́ bá yín létí ẹ máa gbé padà. Padà. Ìsìnkú ọ̀run o. Padà. Iwájú lọ bá wà ní. Padà. Ẹ̀yìn lọ bá wà ní. Padà. Bàbá pé kíbi ó sú ibi á sú. Padà. Tá a bá ní kíbi ó fò ibi á sì fò. Padà. Ibi á fò àrèbàdàyàpá. Ìbàdàyàpá ní ìṣẹ̀lẹ̀ yẹyẹ bí ẹgbẹ́ padà. Ẹgbẹ́ padà. Awo kùsẹ́ mo ò lè kí ọ padà. Akílódé. Ebi mo ti dé. À ń ṣe iṣẹ́ gidi lọ́wọ́ àkànṣe iṣẹ́. Èmi náà wọ̀ pé iṣẹ́ ńlá ló ń ṣe àmọ́ òun ò lè pé kọ́ padà. Àwọn náà pè mí fún iṣẹ́ a sì ń ṣètò kí ló dé iṣẹ́ ká má bàa yín lé òkú tí ń bẹ láàrin wọn. Wo awo bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ mo ṣàlàyé ẹ̀ fún ọ. O ò rí tútù ni. Àwọn ló sọ pé àwọn ò fẹ́ tútù. Ó wà okay pẹ̀lú ẹ̀ wà it's okay. Ó yọ Ó dábàá yẹn. Ẹ ṣe wọn. Ẹ̀yin lè ṣe. Ọkùnrin mo ti ka lẹ́tà ìdílé ẹgbẹ́ yín tẹ́lẹ̀ dálẹ̀ tẹ́lẹ̀ mú sí patron ẹ̀ kí lẹ̀ ń tà bẹ́ẹ̀ gan kí lẹ̀ ń rà. Actually, sir, we are not into buying and selling. We are a set of professionals. I understand. Our lakura wajo. Láàrin wa, we have barbers and carpenters. Aláwọn tó wà into interior decors. We are just professionals takura wajo. So àwa wò pé tàwa la lè wò láwùjọ ìta lè fi ṣe bàbá ẹgbẹ́. So I personally recommend you, sir. Ọlọ́run ṣe recommend ìwọ náà. Ẹgbẹ̀lẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n wo ìyá. Ó dà nǹkan ayọ̀ ni bẹ́ẹ̀ni oríire dẹ̀ ni pé wọ́n ti ẹ̀wò wá sùnsùn wọ́n fi nǹkan eré lọ wá àmọ́ ẹjọ́ àwa ò lówó torí pàwọ̀ kì í ṣe olówó àṣírí wa ló ń bò. Ọ̀rọ̀ owó kọ́ mami it's just we want to tap from his wealth of knowledge. Over time wọ́n ti acquire knowledge from here and there àgbà wọn yẹn la fẹ́ kàn máa fi tọ́ àwa ọmọ kéékèèké yẹn tá a wà nínú ẹgbẹ́. Ọ̀kárí tó bá yẹ pé tọlọ́gbọ́n ni ọgbọ́n bẹ́ẹ̀lẹ̀ bí omi bọ́ wò màá mọ̀ bù fún yín dẹ́sì máa mú kò sì nípa yín lórí àmọ́ tó lówó tí aṣọ náà ní ọ̀fẹ́ lè díẹ̀ owó ni o ọ̀rọ̀ owó lágbára o torí wọn ṣẹlẹ̀ máa jẹ patron ẹgbẹ́ tí mo ti jẹ pọ̀ gan-an ọmọ àwọn àlóńgó ẹgbẹ́ àwọn ọdẹ èmi patron wọn àwọn ẹgbẹ́ kan náà tó ń bẹ tí wọ́n kóra wọn jọba ìdí ẹ̀ ṣe eré oríta ìgbà tampan èmi mo jẹ́ wọn mọ́ ta pọ́npọ́n agbára èmi patron wọn. Ẹ ti ṣe bàbá ẹgbẹ́ tó pọ̀ gan sa o. Àwọn kan náà tó pè mí lọ́tà àwọn mú lẹ́tà wà lẹ́tà àwọn tó méje envelope oríṣiríṣi ní ẹ̀fíìsì kan bẹ́ẹ̀ ní envelope yellow ọjọ́ àwọn envelope green rí mi rí nígbà tó ní èmi kọ́ kí n tó wá sí patron ẹgbẹ́ àwọn àgbà mi ẹ̀yìn ilé ṣe patron yàn ẹ wá ẹlòmíì tí ó sọ ìbílẹ̀ àwọn pétrọ̀ tí mo ṣe pọ̀ ó pọ̀ o tampa nbẹ́nbẹ́ tí ń ta pọ́npọ́n. ANTP wà ń bẹ̀ àwọn náà pétrọ̀ wọn náà ẹ̀yin náà ni pétrọ̀ wọn. ó kí ọba tí ń bẹ lóṣogbo yìí. àwọn anantapu náà ẹ̀yin náà ni pétrọ̀ wọn àwọn pọ̀ o abáníkà máa kà wọn. ó tọrọ ni àṣírí wa ló bò. To the house pé tayọ̀tayọ̀ lè fi gba ọ̀fà wa ẹ ṣe gan sa. mú mi rẹ. a fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé gbogbo yín bẹ̀rẹ̀ sí rìn kiri ẹ̀yin mú ẹ̀yìn bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ̀ ń gbowó lébi. Kí ló ṣẹlẹ̀ ibi tó wà kọ́ la lè jókòó sí. ẹ bọ́ síwájú jọ ṣé kò yẹ kẹ́yìn jókòó àbọ̀lẹ́ ìbúkú ni gbogbo yín níṣẹ́ rẹ̀ dì kí gbogbo wa lọ ẹ wá o èmi ní kan tí mo fẹ́ lọ ṣe o ewo wèrè gan. Ìyá mi ẹ fi sùúrù sí i.
akọ̀wé ka ìwé fún wa last meeting. Mo dábàá ká bẹ̀rẹ̀ ìpàdé. ẹ jẹ́ agbọ́n jàre mr abanikanda ikọ̀ ò lè mọ̀kúta irú àbá ìwéré wo lẹ́ ń dá bí báyìí náà kẹ́ kábílìtì inú ẹgbẹ́ ṣé àmà kílẹ̀ tẹ̀ ń ṣe báyìí náà ẹ fẹ́ bẹ̀rẹ̀ pàṣẹ ṣé ẹ̀ ní ṣàdúrà ni. ẹ wò bá ṣe máa ṣe é báyìí nìyẹn àgbàdo ẹja àgbàdo ẹ filẹ̀. ẹ ń gbàdúrà ẹ ń gbàdúrà ẹ̀yàn mẹgbẹ́. kàwé. tọ́ ń gbọ́ wọ́n ní ọkà o. ẹ kà ń kọ́ tẹ́ fẹ́ kàjọ èwo lẹ́ ń gbé kó fún. ṣé gbogbo yín ti tẹ́tí ìpàdé bẹ̀rẹ̀ ní dédé aago 4 ọ̀sán ní ọ̀sẹ̀ tó kọjá alága dẹ̀ sọ nípa ọ̀rọ̀ àga tí gbogbo wa máa fi jókòó ní ẹgbẹ́ yìí alàgbà Kọ́lápọ̀ dẹ̀ takò wípé àìtí nídìí àga ní àsìkò yìí. onídàáfẹ́ tó máa ní mo sọ bẹ́ẹ̀ òfin lẹ́ni yẹn máa ṣe onídàáfẹ́ tó máa sọ bẹ́ẹ̀. ìwọ ló sọ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni. èmi kò ní dáa fún ẹ. àdàfẹ́ mi ewo tẹ pé ewo. ṣé tí wọ́n bá gbàgbé ṣé àkọsílẹ̀ gbàgbé ni. kò ní yẹ̀wọ́ náà. ifá ò ní jẹ́ kó yẹ. kò ní yẹ. ifá ò ní jẹ́ kó yẹ. ó dà kò ní dá fún gbogbo ifá ò ní jẹ́ kó dá fún ẹ. kò ní dá fún gbogbo wa kò ní dá fún ẹ àgbọ̀lọ́ ìbùkún ni ẹni kò ní dá fún ẹ ó ṣe máa kó wa pọ̀ wá o mo kẹ́mi tì ní mi ìyàwó rẹ̀ náà kò ní dá fún ẹ. báyọ̀ máa ní kò ní dá fún ẹ. kí ni kò fún ẹ. ṣé ìwé Chairman. Baba. Chairman. Baba. Chairman. Baba. Ẹ mélòó mo pè ọ́. Ìgbà mẹ́ta lẹ pè. Ẹ dúró kí ló dé tí ẹgbẹ́ rí báyìí náà. Ẹ wá o ẹ wá o ìwọ̀n ebi èmi jẹ́ òyàwó yìí kọ́mọ́dé gé adìẹ o. Gbogbo ìgbà ni mò ń gbọ́ pé nínú ẹgbẹ́ yìí ìjà ni lọ́sàn-án láàárọ̀ lóru gbogbo ìgbà tí gbàdé bá ti wáyé ẹ máa jà kí ló dé. Àmọ́ tí wọ́n fi tó mi létí ni wípé tí pàdé bá ti bẹ̀rẹ̀ èyí ṣàdúrà sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tẹ́ bá gbégbá jọ tẹ́ ẹ ṣàdúrà ẹ mọ̀ pé ọlọ́run gan ò ní dúró tì yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní dúró tì yín kí lẹ wá gbéra yín jọ fún ẹ fẹ́ fi ṣe pétrol tẹ́ kàn máa gbowó lọ́wọ́ mi lásán ni ẹ sọ fún mi kí ló dé wá kẹ́yìn sọlọ́ tẹ́ bá ti dẹ́gbẹ́lẹ̀ tẹ́ ẹ ṣàdúrà ẹ kúlé ayé lẹ́ ń gbé o ẹ gbójú ayé o èmi sì ti bàbá ẹgbẹ́ rádaràdà mi sì bàbá ẹgbẹ́ yà kí ló dé. Bàbá lórí ti àdúrà tí ẹ mú ẹnu bà lóòótọ́ ni ìdí tí a kì í fi ń gbàdúrà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé láàrin àwọn ọmọ ẹgbẹ́ tí ẹ ń wò yẹn Kristẹ̀ wà láàrin wa àmọ́ Mùsùlùmí wà láàrin wa àmọ́ àwọn tí ẹ̀sìn àbáláyé wọ́n wà ní àárín wa àwọn náà tó bẹ láàrin yín gbogbo wa la péjọ sínú ẹgbẹ́ nígbà gbẹgbẹ òdúrà ni nígbà tí a bá ní ká ṣàdúrà nígbà tí àwọn ilé bá ń ṣe eriwo yà ṣé àwa Kristẹni ìjẹ́ àlè sàmì bí tí Mùsùlùmí bá sọ tiwọn ìjẹ́ àwọn ti bí ìjẹ́ wọ́n lè dáhùn ìkan tó fà á tí a kì í fi ń ṣe tàdúrà ṣùgbọ́n ní ti ìjà ó ti sún èmi gan ọba èmi tí ẹ̀ ń wò bóyá èmi ni wọn fẹ́ ní àárín wọn gẹ́gẹ́ bí olórí bóyá kọ́ńkú lọ yan olórí mi. ìwọ kọ́ ṣáàmà kì í ṣe ìwọ yóò difficult náà bí a ṣe lè bò níbi tí àwọn mùsùlùmí inú yín bá ti ṣe sọ̀rọ̀ náà bí kẹrin àṣà àwọn aláwo yẹn wà lè pé eré òyà kíjà ọmọ ṣẹlẹ̀ gan kódà bí ẹ bá gbọ́ Mọ̀dínà tí ẹ ṣe ànábì sí wàhálà ọ̀ṣẹlẹ̀ mẹ́ ká tó wá sọ pé láàrin ẹ̀yin tẹjọ́ ṣẹgbẹ́ ẹ̀yin ó lè o ẹ̀yin ó lè ẹ wá bí yẹn bá wá ń ṣẹgbẹ́ náà bí ọba fàdúrà kún aluwaya ni o ẹ mọ̀ wulẹ̀ gbàǹtì mùsùlùmí ẹ mọ̀ gbàǹtì Kristẹ ẹ ṣe gbàǹtì ti Yorùbá gángan Ọlọ́run kan náà lákòókò ń pè ẹ pé tó Ọlọ́run mọ̀ bẹ gbẹ́ ìjẹ́ o mọ̀ jà boríṣẹ́ kó já mọ̀ gbélé sí ni o mọ̀ jà pẹ̀tì ẹ Ọlọ́run gbọ́ ẹ wá pa àdúrà tì ẹ ní sàdúrà ẹ wá ní ẹ ní mọ̀ jà ẹ lè tọ́ba yá sí ẹ mọ̀ bẹ́ẹ̀ ayé ládàá láì pẹ́ tẹ̀lé egun kí ló dé kí ló fẹ́ gbogbo yún níta ẹ̀sìn lè ṣe inú ẹgbẹ́ ìpọ̀ èmi ìṣe bá bẹ ẹgbẹ́ ìyá o ẹ wo kò síbi tí mi kì í ṣe bá bẹ ẹgbẹ́ o kò ṣe ẹgbẹ́ yín nìkan o ọ̀run nìkan ni wọn ò tí gbẹ̀mí bá bẹ ẹgbẹ́ wọn ò sì ní gbẹ̀mí bẹ́ẹ̀ láìláì yín ní ṣe bá bẹ ẹgbẹ́ ọ̀run so ti yé yín ẹ jẹ́ àlẹ́ ṣe pọ̀ bó bá bẹ́ẹ̀ ni wọ́n bá kó ẹ lè dá owó tẹ́ kọ́ ọ́ lù táwọn fẹ́ẹ̀dì ẹ fẹ́ sòkú àgbà ẹni tó fẹ́ ṣe wedding tí wọ́n ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ó sì máa gba owó tí wọ́n sì tún máa fi ṣe nǹkan nígbà bá ní wọ́n dá padà a lè ra mọ́tò táàkù ẹgbẹ́ gbẹ sí tí ọmọ náà gẹ̀dọ̀ ìkọ̀tún tí ọmọ náà ìjẹ́gun tí ọmọ kẹrò kò sí tá a lè ṣe kí ló wá dé tẹ wá ṣe dáadáa bó ti jẹ́nu ẹ mú ọjọ́ tá a ṣe àdúrà tó ti yẹ yín ẹ mú ọjọ́ ẹ mú déètì èmi ọ̀wà á sì bẹ̀rẹ̀ àdúrà.
èló lélẹ̀ ṣé mi mọye táwọn tó kù mí gbà ni ṣé mi mọye tí mo dá ni ó dẹ̀ wá kó 21,000 fún mi ṣé iye tí mo dá ni. aláyé calm down ó jẹ́ wo mínítì wọ́n dẹ̀ yọ ó dẹ̀ ń pariwo wèrè. ẹ ṣé ò lè kọ́kọ́ kówó fún mi ni ẹ ṣe máa yọ owó mínítì mi bẹ́ẹ̀ ẹ ṣe kówó fún mi ná ṣé kó fún mi mọ́ ní mi yọ owó mínítì bẹ́ẹ̀ ni. irú wa wèrè wo nìyẹn ṣé kò yẹ ká kówó ẹ̀ fún ẹ má kówó ẹ̀ fún ẹ̀ dẹ̀ sanwó mínítì ẹ̀ wọ́n ní wèrè gan. ẹ gbà mí kẹ́ mo ti ná freezer tí mo fẹ́ fowó yìí rà ẹ dẹ̀ kó 21,000 fún mi ṣé kí n má ra freezer mi mọ́ ni ẹ bá fowó ẹ bówó jẹ́ mọ́ mi lọ́wọ́. tó bá ná freezer lọ yáwó freezer náà owó lẹ́yìn náà ń sọ ìsọ̀rọ̀ lẹ́ ń sọ yẹn. láyé ẹ má bá mi sọ̀rọ̀ bóyá bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa ẹ mọ́ bẹ ẹgbẹ́ jẹ́ nìyẹn. má bá mi sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ ẹ mọ́. gbogbo àtàǹdà omi nítorí tí o pé àbí èèyàn ló ná freezer kalẹ̀ tó bá fi lè fowó ra freezer ó máa bọ́ọ̀nù ni nígbà tó jẹ omi nítì kò ní sanwó. láyé ẹ má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn mọ́ tí bá fowó ra freezer ó máa bọ́ ìwọ ló bá ń dájọ́ ni. so owó tó já pé o fẹ́ fi ra freezer kò á ní bọ̀ọ̀nù ó dà bẹ́ẹ̀ ṣe yọ omi nítì yẹn o. àti wà á tóun gbogbo yín ẹ sùn ẹ kọrí síbì kan. of course. ṣé wàá tẹ wù yẹn jà. ẹ dẹ̀ bọ́wọ́ jẹ́ mọ́mọ́ ọlọ́mọ lọ́wọ́. ó ṣe ní bàjẹ́. ẹ dẹ̀ jà. kí ló kàn yín bẹ́ẹ̀ kí ló kún ẹnu ọ̀rọ̀ kí ló kún ẹnu ọ̀rọ̀. ìwà kọ́lẹ̀ tẹ wù yẹn ẹ má máa ṣe yẹn. ó yẹ lọ́pọ̀lọpọ̀ ìwà lọ́pọ̀lọpọ̀ ìwà. kí ló fa ogo yẹn sọ náà. mo lè yọnu ẹ̀. má bá mi sọ mọ́. àná ti tó ṣé àmọ̀ fẹ́ sọ̀rọ̀. ṣó papọ̀ ẹ fúnra ni yín lọ́rọ̀ sọ náà. ṣó papọ̀ ni ṣé àmọ̀. ẹ fúnra yín lọ́rọ̀ sọ náà. Àjíkàwó Àjíkàwó ṣé ẹ sì fẹ́ jèrè bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ni kí ló dé ariwo lójoojúmọ́ lórí ẹgbẹ́ kí ló ṣe tí a máa nù kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ wọn ò yé mi wọ́n kàn máa ń ṣe bí wèrè ni èmi kan mo ṣe wà mo ní wèrè lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí mo kàn wọ́n pé kí n dákẹ́ fún wọn tí mo ń wò wọn abẹ́rẹ́ wọn. mọ́tù wèrè lẹ̀ olórí ẹgbẹ́ máa ń kó wèrè inú kọ̀ǹtínà ni mọ́tù wèrè rárá sọgbọ́ mọ́tù wèrè tiẹ̀ o kí ló wá dé kí ló ṣẹlẹ̀. àwọn eléyìí ló ń bọ̀wọ̀ jẹ ọ̀dọ̀ bọ̀wọ̀ jẹ fọlọ́wọ́. ta ló bọ̀wọ̀ jẹ olóyè ló bọ̀wọ̀ jẹ. ẹ gbọ́dọ̀ ló fi stapler mọ́wọ́ nù yín. patron tábà máa wí láì ní parọ́ èṣù àárín wa gangan rèé òun gangan lè ṣù. No, you don't talk like that in a public place. Excuse me. Oh, no. Tá lè sùn. Èṣù máa kú ni, ṣé èṣù máa ga ni? Níbo lẹ ti ń bọ̀? Ẹ lójúbọ rẹ̀ ni. Ẹ fún lé pomu. Ṣé mi lè sùn? No, ṣé mi lè sùn? You don't talk Èmi like lè that. sùn. in a public place. You don't want it now. Ó máa rí bẹ́ẹ̀. Ó máa rí tẹ́mi ọba wa dá bí ọgbọ́n báyìí ṣé gbogbo yóò lòjútù. ẹ wá kóra ayé jọ ẹ wá lẹ́yìn ṣẹgbẹ́ ẹ mú mi ẹ fi ṣe grand patron ẹ wà bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà kò sádùá kò sí tọ́lọ́ kankan. bí èèyàn bá ní òun ò sí tọ́lọ́ ọlọ́run ó sì fọ́ lẹ́ran lórí ọ̀rọ̀ tiẹ̀ náà báyìí ìdí náà tí mo fi dàbí ọgbọ́n báyìí. Your Excellency. On behalf of myself and my colleague, we want to say thank you, sir. I appreciate àwọn advice tẹ́ fún wa yẹn. A dẹ̀ rí pé àwọn ọgbọ́n tẹ́ fún wa náà ó máa ṣàǹfààní fún wa. But àwa náà we decided láti lo ọgbọ́n yẹn fún yín la fi. Ṣé rí lórí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ àwa ti plan a dẹ̀ ti mọ nǹkan tá a fẹ́ ṣe ṣé rí ẹnì kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ká mú tirọ́ kúrò ká mú tẹ̀gàn kúrò ọmọ ìyàwó rẹ̀ tó yanrantí ni àwa dẹ̀ ti ní drawing board wa àti mọ bá ṣe fẹ́ plan ṣé rí èmi bí mo ṣe wà nínú ọlá ńlá mi mo máa parí iṣẹ́ ọkọ máa finish ẹ̀ òun ló máa parí iṣẹ́ ìyàwó. ẹ misconcept wa o gbogbo tẹ̀ ń sọ pé actor bàbá actor kan ni ẹ̀yin ẹ wò ó. a sọ̀rọ̀ acting àwọn oní tíátà ń bí báyìí náà àwa cooperative ni wa credit and thrift ìtẹ́ sọ pé actor bàbá actor kan lẹ́yìn bàbá bóòsì àbí nǹkan kan làwọn ẹ jẹ́ ká. kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé ìgbà táwa dé ẹni tá a kó kámẹ́rà wọlé ni nǹkan táwọn ń try láti sọ fún yín ni wípé ṣe rí ọwọ́ tẹ̀yìn gbé wọlé fáwa yẹn táwa fẹ́ bá yín lò yìí àwa fẹ́ act as nǹkan tá a kì í ṣe as in a fẹ́ impersonate nǹkan tá a kì í ṣe a máa gbéra wa sí level tí kò yẹ ká wà ṣó ti yẹn láti achieve nǹkan tẹ̀yìn fẹ́ nǹkan tá à ń sọ fún yín nìyẹn and by so doing that our act nìyẹn. You get that point. You get that point. You get that point.
ikú Jésù dùn mí. ó dùn jù yín lọ. ó dùn mí yeye. ó dùn jù yín lọ. What does that have to do with? What does that have to do with what we're talking about? Iṣẹ́ ìyàwó ó dọwọ́ tòun. bẹ́ẹ̀ni máa wọnú ilé wọn lọ máa túkọ̀rọ̀ àti gbangbanu ilé wọn fún ọ ẹ̀gbọ́n bó lóye sọ ni. ìbò ládé ọlágbà lọ́nà. ìbò ládé ọlágbà lọ́nà. èmi ò rájí ṣe bí ìyàwó a ṣe lẹ́sẹ̀ Jésù lọ́wọ́. ìbò ládé ọlágbà lọ́nà. tẹ bá lè bá wa ṣe kinní tí ò ní sí any traces tó bá neat dáadáa a máa sanwó yẹn. ẹ tún dọ́rọ̀ padà sẹ́yìn àwa ti ṣiṣẹ́ fún yín ẹyọ kan tó lè má mú wa iṣẹ́ ni kẹ́ má fún wa lówó. ẹ bá wọlé ẹjọ́ àṣẹ kan àti ṣe No, you know, when it comes to issue of money, you know my status. And we don't joke with our money. Wo bí báyìí. lásán lẹ rò pé ń gbé báàgì kiri ni lásán kọ́ a máa sanwó yín ṣe rí nǹkan tá a kàn fẹ́ kẹ́yìn ṣe fún wa ni pé kẹ́ bá wa wọnú ilé yẹn lọ gbogbo ẹrù ẹgbẹ́ àwọn dọ́kúmẹ̀ntì ẹgbẹ́ pátápátá tó wà lọ́wọ́ ẹ bá wa gbà jáde kó tó di pé bóyá ó padà sí ọ̀run tó ti wá o ṣe ti gbọ́ kẹ́ bá wa gbà jáde. àti kọ̀rọ̀ àti gbangbanu lé wọn gbogbo ẹni máa gbọ̀n yẹbẹ́yẹbẹ́ sílẹ̀. One other thing is this. This man said, you go straight. Ó máa access inú ilé. Kò access ẹ̀ ó máa wọlé lọ ṣiṣẹ́ ni. ó máa penetrate. ó máa penetrate ni kò access ó fẹ́ penetrate. ó dà pé àwọn people yóò believe me. For real? èmi mọ̀ pé àwọn yẹn dàbí ọgbọ́n ìgbà tí mo ti rí wòlíì tẹ̀rán sí mi tó ti wọ fúláàgì London mo ti mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀ ikú tó bá paládìí ẹ̀ kò gbọ́dọ̀ tún pelé wúrẹ́ èmi kínní ni mo sọ pé káwọ́ sọ pé òkú ń bẹ láàrin yín bẹ́ẹ̀ ni tó yẹ yín gan ẹ̀ ń wùwà bí ẹni tó rí rẹ̀ ti kú òkú sì ni ọlọ́pọlọ mọ́ kí ló tẹ wá sí bí ẹni tí ò ní làákàyè mọ́. mo kí gbogbo ẹgbẹ́ o ẹgbẹ́ yín ò ní dàrú ṣe rí ọjọ́ tèmi wá bá yín ní àyín tẹ̀ ń ṣèpàdé lọ́wọ́ tí mo wá tọrọ owó ń wá tọrọ owó bàbá ẹgbẹ́ yín yìí òun ló sọ fẹ́mi pé kí n wá gbogbo bí mo ti sọ fún yín pé òkú ń bẹ nù yín àjọ ọmọ èmi àti bàbá ẹgbẹ́ yín ni gẹ́gẹ́ bó ṣe sọ fún yín yìí nítorí pé ó fẹ́ káwọn nǹkan báyìí náà nítorí fẹ́ kọ̀rẹ́ẹ̀tì iná ló ti kọ̀rẹ́ẹ̀tì ṣe rí ajá tá a bá sọ̀rọ̀ tí ó bá gbọ́ dájá alájá àgbò tá a bá sọ̀rọ̀ tí ó gbọ́ ó dàgbò èṣù ọ̀dàrà bá a bá ń bá rẹ ní gbé ó yẹ ká máa tọrọ bá rẹ ní sọ bàbá ẹgbẹ́ yín lọ́lẹ́ fìhún ṣe bàbá ẹgbẹ́ àmọ́ ẹ gbọ́rọ̀ sí òun lẹ́nu gbogbo bẹ́ẹ̀ tí máa ń jà gbogbo ẹ̀ lọ́wọ́ aṣọ fún mi àjọ dá bí ọgbọ́n ni o wípé bò ó láti sí wíwá àyín tí mo wá sọ pé kò ń bẹ láàrin yín ìmọ̀ràn mi àti bàbá ẹgbẹ́ yín ni pétúrọ̀ yín ló ní ká dá ọgbọ́n pé ẹni tí bá ti fi tọ́lọ́nlẹ̀ tí ò ṣe òkú ló ń tọ̀hún ṣé kí n má parọ́ fún yín ẹ bá tún fẹ́ gbọ́kàn sí ọjọ́ tí mo ní ká ẹgbẹ́ bọ lọ tẹ́ ẹgbẹ́ bọ tẹ́ ẹ pàdé òkú gèǹjẹ náà tún ni àlàbá ló ṣòkú òun la fi ságbo ọ̀gẹ̀dẹ̀ èmi gan bẹ ní jìnnàjìnnà tí mò ń wò yìí àlàbá ni ibi tó ti yẹ kẹ́ ẹ fura ǹgbà tẹ́ ẹ ní ṣe ẹ̀ má bọ̀ wá ṣé òkú a máa ṣe sọ ẹ̀gbá abẹ́ẹ̀rí pé ẹ̀gbá ní sọ òkú ò lè ṣẹ̀gbá àlàbá ni ọmọ ẹ̀gbá sì ni ó ní ṣe ẹ̀ má bọ̀ wá òun ló ṣòkú pẹ́tùrọ̀ yín náà òun ló sì ní ká dàbí ọgbọ́n ká ṣe bẹ́ẹ̀ kẹ́gbẹ́ yín lè tòrò ni gbogbo àtíkè la kùn sí lójú kò sí kú lójú àtíkè ló kùn orí yóò ní kú ọlọ́run ò sì ní pè yín lókù báyìí ẹ pẹ̀ lórí rẹ̀ ẹ gbé lẹ́sìn rí tí a máa pé orí ẹgbẹ́ ògbè orí ẹgbẹ́ ògbè ẹgbẹ́ lórí o orí ẹgbẹ́ ògbè gbogbo yín àsìkò tẹ́gbẹ́ yín ń kọ́lé ẹ bá wọn kọ́ àsìkò tẹ́gbẹ́ yín ń ralẹ̀ ẹ bá wọn rà ohun mèremère tí ẹgbẹ́ gbé ilé ayé ṣe ẹ mọ̀ bẹ́gbẹ́ pé o kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ṣe kóra yín jọ tẹ́ ẹ patọ́ lọ́ọ̀tì tẹ́ ẹ lẹ́ẹ̀tì tọ́ lọ́hùn ẹ̀yin nìkan kọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ èrò pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń patọ́ lọ́ọ̀tì kódà kó jẹ́ pé iṣẹ́ lèèyàn ń ṣe tọ́ba ti fi tọ́ lọ́ọ̀lẹ̀ tọ́ lóhùn ṣe ìtàn alúwàyà ni gbogbo tí bá ṣe ẹ wà kóra yín jọ ẹ mọ̀ sọ̀rọ̀ ara yín lẹ́yìn ẹ mọ̀ bara yín jẹ́ ẹ ní sòdodo fúnra yín inú yóò dùn síra yín ìtẹ́ ẹ ṣe láwọn ọ̀ràn kan ṣe tọ́lọ́ fi ni wọ́n pa wọn rẹ̀ ṣe é fẹ́ kọ́ lọ́ọ́ pẹ̀yìn náà rẹ̀ ẹ jẹ́ àwọn ẹ̀sìn bó ti dá
ẹ sì mọ́ fi Ọlọ́run lẹ̀ ẹ máa fàdúrà sí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sí láyé kí láàbùrọ̀ ẹgbẹ́ ìwèrè tẹ́ ẹ kójọ tẹ́ ẹ ní kò sọ́lọ́ ń bẹ̀ ìlọ́fà tẹ́ fi bára yà lójoojúmọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. patron ọpọlọ yín ò ní dòbu o bàbá gangan nìyí o ẹ ṣe tẹ́ ẹ bá dàbí ọgbọ́n báyìí bóyá àti lura wa pa gan lọ́jọ́ kan bàbá gangan nìyí. Ipò bàbá làbá bàbá. Ipò bàbá làbá bàbá. Ẹni pé bàbá ò gbọ́n irọ́ lẹ̀ pa. Ipò bàbá làbá bàbá. Pé bàbá ò gbọ́n irọ́ lẹ̀ pa. Ipò bàbá làbá bàbá. Pé bàbá ò gbọ́n irọ́ lẹ̀ pa. Ipò bàbá làbá bàbá. Ẹni bá ní bàbá irọ́ lẹ̀ pa. Ipò bàbá làbá. Ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò Àjíkáwò ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ Àjíkáwò ẹgbẹ́ Àjíkáwò àwa lọ̀gá nínú àmọ̀dédà. Ẹgbẹ́ wa kọ́lé àrùn ralẹ̀. Ká ràn ra wa lọ́wọ́ là wá wà fún. Àǹfààní ẹgbẹ́ pọ̀